pẹ̀lẹ́nu òṣì tó ń là sílẹ̀ dẹ́dẹ́dẹ́ yẹn máa rí nǹkan bọ́bẹ̀ Ọlọ́run gbọ́ òní lè mi tán. Akóredé máa ti pé over 33 ọmọ yóò ìmàrò ògo lọ kó má jẹ́ pé nùsàrè lọ́mọ ẹ ti fẹ́ lọ lògbó yìí o. Wèrè níyàwó yín o ẹ̀yin àti ẹ̀ bàbá wèrè ni yín ìyàwó yín gbé owó lọ ń pè fún oníbàárà èyí dẹ̀ máa tọrọ owó lọ́wọ́ tèmi. Nǹkan tí mo ní kó ṣe yẹn tó bá yẹ nǹkan wípé àní ò ní ṣe mo promise ẹ wípé mi ní ever dáríjì ẹ. Ta ló sọ fún kí n wá síbẹ̀ fún forgiveness? Yeah. Ẹ gbọ́dọ̀ wà lórí ìkúnlẹ̀ níwájú ẹlẹ́dàá yín àmọ́ lábẹ́ òrùlé bàbá tẹ́ bí ọmọ yẹn fún. Aláfẹ́ ṣe dọ́gì wà ní kò bá fẹ́ Ọlọ́run mu kásẹ̀ sókè wà ló lòdì bọ́mọ èṣù ló ṣe. Kíkọ́ tí mo fẹ́ ni pé lọ́dọ̀ àwọn òbí ẹ̀ nídùú. Bí mo ṣe rí ẹ̀ òun insult. Yeah, I don't feel good. It hurts me. I want you to go only láti lọ lẹ́yìn. Why exactly are you back? A ní irú ọkùnrin tóun jẹ́ òun lòun máa fúyàwó òun lówó kóbìnrin kọ̀ọ̀kan máa ràn òun lọ́wọ́. Àmọ́ pé kọ́mọ ẹ kówó fún èmi kẹ́mi fi owó yẹn kọ́lé síbí. Ẹ ṣe dáadáa sára yín bẹ́ẹ̀mi Ọlọ́run bá ṣe pa yín láṣẹ. Ọ̀gẹ̀tẹ̀. As long as tí èmi náà bá ṣe jẹ́ èmi Akóredé tó jẹ́ àbá mi lóbi tó dẹ̀ jẹ́ ẹ̀yin blessing lẹ́bí mi. Nǹkan tẹ́ ní kí n ṣe yẹn mi ò ní ṣe. Agbọ́n bí owó lè lówó láyé ọmọràn ìfà òsì ọ. Ilé wọn náà nù ní Kowope. Ilé wọn náà ló ní Kowope. Anything anyway anyhow kówó ṣàwọlé. Any which way kówó wọlé. Nǹkan bẹ lẹ́yìn ọ̀rọ̀. Nǹkan bẹ lẹ́yìn ṣùgbọ́n ọ̀rọ̀. Kàgbéjẹ́ forí. Kàbórí wa sọ̀rọ̀. Kàgbéjẹ́ forí. Kàbẹ́lẹ̀ dá ẹni sọ̀rọ̀. Ọ̀rọ̀. Do not be intoxicated by things of the world. Ọmọ ẹ̀yà báyẹn lọ. Má jẹ́ kówó darí rẹ̀. Wọ́n ní kó darí orí ọ̀wọ́ rẹwà ṣọ́gbọ́. Orí tí ó ná ńlá dandan ṣá ni ó ní. Dandan ni. Orí tí ó ná ńlá ó dandan. Dandan ni ó yóò rí. Ẹni ìwé o kówó ti pé. Kówó ti pé. Ìbá bọ́ndẹ̀rù wa o kówó ti pé. Owó wọlé. Any which way hàn. Owó ti pé, owó wọlé. Ẹni bá tọ́jú ọmọ ló máa jèrè ọmọ. Ẹni bá tọ́jú ọmọ rẹ̀ yóò jèrè. Èrè lọ́lọ́jà ń jẹ́ bọ̀ lábọ́jà. Láṣẹ ní ká tọ́jú lé ká tọ́jú ẹbí ó ṣe pàtàkì. Ọmọ ẹni ní òkú ní kù bó pẹ́ bóyá ṣe mọ̀. Ìpìlẹ̀ tó mọ̀ lọ́ ń mọ̀lé. Amúkún ẹrù rẹ̀ wọ́ òkè lẹ́kọ̀ọ́ ẹ̀ ò sàlẹ̀. Ìsàlẹ̀ ọ̀rọ̀ ayé lẹ́gbìn o. Ẹni wíṣẹ́ owó ti pé. Dára nílé owó ti pé. Abẹ́ òní owó ṣàwọlé. Owó wọlé. Àwàdà tó lékè nǹkan rèé o ẹ̀ fi kọ́ wọlé. Àwàdà tó lé lẹ́rẹ̀ o ẹ̀ fi kọ́ wọlé. Agbọ́n bí ayé ò sí o ò lè gbọ́njọ lọ́wọ́ lọ. Owó. Yes, bá mi.
orí ẹ̀ ti burú àgbà tí mo ní kó lọ mọ́ mi wá fún mi o tún pé ọ̀dọ̀ yẹ mo ní má ti pọ̀ pọ̀ ọ̀dọ̀ yẹ fún ó lè ní àwọn bá mi ní àbí kò ní ìhó bá mi pọ̀. ó dà yóò bá mi. ṣé wo tí ìgbà fi jẹ́ lọ. ìgbà pípẹ́ lẹ́ni kí oúnjẹ wá ní. oúnjẹ dínà ní. ó tọ́nu. ó káàárọ̀. kò wò báyìí. wọ́n sì wà nù lé ìlàtà kí ni máa ń sẹ́yìn ọmọ ìgànnà kí ni máa dá yín láàmú gangan náà. ó láago mọ́kànlá àárọ̀ ló ń kémi káàárọ̀ ó mọ̀ pé epo ti wà lẹ́nu iṣẹ́ àbí sẹ́mi ò sí bá mi ni sẹ́yìn sí bàbá tó bí èmi lọ́mọ rárá ni. ẹ ò bá mi èmi rò pé máa débi iṣẹ́ ní ènìyàn gbogbo ẹ̀yìn báyìí gbogbo ọ̀pẹ́ ẹ̀yìn báyìí ó ń dùn mí èní mo fẹ́ sinmi ni. ó ní lọ bí iṣẹ́. mi ò lọ bí iṣẹ́ o. àbọ̀ ni wọ́n farawé. èmi ò farawé o. ó ní wọ́n farawé àbí. bá mi èmi ò farawé ẹni kí ló bá irun jẹ mo dẹ̀ ti bá irun jẹ wáyé. nígbà tí wàá gbóúnjẹ kalẹ̀ tán wọn bá tiẹ̀ lọ ìwọ máa lọ bí iṣẹ́ tiẹ̀. ẹ wò bàbá kówó pé ó dàbí ẹni pé bó bá jẹ́ pé bí ká máa bọ́ta ká máa mú wá fún yín ní ẹ̀fẹ́ ọwọ́ tí a wà yìí ó dàbí pé ó máa bẹ́tà ká ṣí ṣọ́ọ̀bù fún yín ta o bóyá ẹ máa ta pàrágà ni àbí máa wá kan tí a máa ṣe àbí máa ta ọtí ni mi ò mọ ìtẹ́ máa ṣe ní gbogbo o ẹ̀yin náà mọ̀ pé iṣẹ́ owó kò rọrùn àti. pátámọ́ ó sọ fún yàrá yẹ orí ẹ̀ ò dáa olórí bíi kóńgò ráìsì èmi jẹ́ bàbá tí ò ti sẹ́rí kọ́ kẹ́kẹ́ lọ ẹ máa ṣe ráìsì tà fún mi kí n máa ta ráìsì òpó nóòsì ẹni wọ́n kúrò níwájú máa tó bẹ̀ sí lójú. ẹ níṣẹ́ ṣe kẹ́ ẹ ṣáà máa jẹun sí wa ní ọ̀run ni kẹ́ ẹ máa jẹun ni bó bá jẹun tó ẹ fẹ́ náà nìyẹn. báàmì tó bá èmi lọ bí sẹ́ńdẹ̀ mi o. wọ́n rò pé ayé rẹ̀ mọ̀ gbé o ẹ kó ayé gbé. kówó pé ẹ̀dọ̀n o ṣẹlẹ̀ ya wèrè ni oyin fẹ́ burú ẹ̀yìn sọ́ọ̀bù yàrá yìí tó gbọ́dọ̀ lọ èmi lẹ́fẹ́ sí sọ́ọ̀bù olórí burúkú báyìí sọ̀rọ̀ títọ́ wèrè tó mú ẹran tó tún mẹ́rin ló tún mú lọ ọmọ mẹ́rin. lórí ibú ni mọ́tò yìí o kówó pé èmi wọ́n gbé mọ́tò tèmi kó nbílẹ̀ ni o. àfọwà ní sùúrù ni. ní sùúrù kí ni ọlọ́sẹ̀ bírèkì náà ti pẹ́ dájí àlámù èmi ò tí ì rí mẹkáníìkì tẹ̀ báyìí o. ìwọ wẹ pé kan náà lọ́jọ́ ṣiṣẹ́ pọ̀ ni ọmọ ìyá kan náà ni wọ́n lórí burúkú ọkọ̀ tó gbé kiri náà kó sọ̀rọ̀ lèkè. mo sì mẹkáníìkì gbà láyé mi. owó ni kókó tí ó ń dè mẹ́ yẹn. mo rí de. dé sọ́tún. ó dà mo ti gbọ́. ó sì ń kọ́. mo ti gbọ́ mi. a ní bá mi yí sọ́tún. wá tó ọjà wèrè. olórí ibú ni ẹ. tó máa sí. ó mọ̀ kankan ṣe olórí ibú. olórí ibú ni kò tó orí ìtú ní orí kankan ṣe. àmì ó bọ̀rọ̀ yóò wọlé. kó ìbú bá sọ jẹjẹrẹ níbi ìlànà. ẹ parí ọkọ̀ yìí náà. ẹ wo olórí ibú ọkọ̀ yìí o wọ́n ṣe ń de bírèkì ní à ń de gbogbo ẹ̀ mọ́ra wọn àti bírèkì àti ìjà wọn ń jáyò mọ́ra wọn ni. tọkọ bá jó lórí ibú ẹni tí ń ṣe náà ponú aláìníláàkáì. àdúró ẹ olóòṣè ṣọṣẹ bóṣù mẹ́fà lé sínú ilé o ti lọ́dún mẹ́fà lẹ́nu tí ọmọ kẹkẹ. àwọn ọ̀tọ̀ burúkú tẹ máa ń pariwo ẹ̀ bó máa pàtó èsì máa pàtó burúkú fún yàn. ọlọ́run yóò láàrin ẹnu ẹ̀ bàbá ẹ lè máa sọ̀rọ̀ kọ́ ọmọ dá ló bàbá rẹ bàbá kó pé ó lè máa sọ̀rọ̀ kọ́ ọmọ dá ló. kí ni ẹ̀yin àti bá kó pé ìyàtọ̀ fi ṣe ra yìí. èmi ló fi bàbá rẹ sọ́ọ̀tì máa ń dẹ̀fù tó yẹ pé bó ṣe rí ni orí òpè má fi jóná wí júlá ẹ ó jura wọn lọ má fi mi gbé bàbá ẹ ó rí ni five boy lọmọ láti lè mí bọ́ gẹ́gẹ́ bó sì bẹ̀lẹ̀ yìí. ọ̀gá èmi gbọ́dọ̀ gbé mọ́tò tèmi kó n bí lẹ́nì kí ló dé kọ́sẹ̀ bírèkì orí gbẹ́jà ń bàjẹ́. torí ẹ̀yin náà dẹ́rìn sí ẹgbọ́n jẹjẹjẹjẹjẹ bí màmí wọn lòun ìlògùn ara mi ti yá ẹ wo tó lọ́lẹ̀ mi bí màá gbọ́dọ̀ kó bí yé di wàhálà o. ọ̀gá mi ní sọ́jú ẹ lọ. gbẹ́rùsọ̀ bó ti lanú lẹ̀bi ẹsẹ̀ rẹ̀ wọ́n náà kọ́ dálẹ̀ ó jẹ́ kọ́pọ̀ lọ́tí òní kìnnìkan ọmọ sẹ́gìrì sí ńlá wọn ò sì bá wí pé wọn jí wọn bá lálẹ́ kẹ wọn ni wọn mẹ́ni ọkọ ẹ̀kẹ́ nù gbígbà wọn fi lórí ẹni o ẹjẹ́ àmọ́ tá à ń ṣe o mò ń ṣe mẹkáníìkì òpè kẹ́rì mi fi o ọmọ ìgbọ́ ìṣù ẹ kọ́rọ̀ bá mi torí customer always right. customer wa rí àwọn olórí ibu. ẹ má bínú ti yín o bàbá rẹ ọ̀rá kẹ̀kẹ́ bàbá rẹ kò ní kẹ̀kẹ́ ẹ bẹ́ẹ̀ ni. ẹ sì máa bú bàbá mi mo á fi bàbá kówó pé kọ́ṣẹ́ ń bì báyìí. bàbá fi bàbá kówó pé kọ́ṣẹ́ ìwọ ọ̀rọ̀kọ̀ rí ebi bòde àìná lọ ọ̀rọ̀kọ̀ àbí sọ ọmọ ọkọ̀ dọ́kọ̀ mọ̀tẹ́lẹ̀ tí ẹ bá sọ kọ̀tọ́ bàjẹ́ oko tó jágbé ọmọ jíà òkùnú ayírada ọ̀yà lọ gbé àbọ̀kọ̀ wa bá ń kó spanner bá kó kí ni ó jèrè. nǹkan ẹ sì máa bú bàbá kówó pé ẹwú tó bá wọ̀nyí gbé ẹ mú kan. sẹ́mi ló ń lẹ gíní mọ́. ẹjọ mbàdàn ẹsì máa mi jẹ bóyá mi ò ní kọjá bí màá bọ̀. ọmọ lè yá àbò ẹwé tí ṣe ta kété bí etí àtórí ó ń ra
yóò tún ọtí ọyá lọ rè gbé abọ́kọ́ wá lọ rè bá ara ráìsì wà lọ́dọ̀ ìyá wá sí o òpònú wọ́n mọ̀ fọkàn sí tí wọ́n ti kọ́ máa tẹ̀lé sọ́gbọ́ ẹlẹ́nu owó ń jẹ́ bí èròjà bábà. mọ́tò gbé. mọ́tò yín ti ọyá lọ́nu mọ́tò kọlọ̀ bá ní tẹ klọ́ọ̀sì mọ́lẹ̀ ẹ má bínú ti yín o eyín góòlù yọ yọjú ẹni klọ́ọ̀sì nìkan ní kí n fi. ó ti tẹ́ o. sọ́lẹ̀ tẹ́ ọyá pọ̀ lẹ́ẹ̀mejì ó ti káàsì ó ti mú kílẹ̀ rẹ̀ kó mẹ́. Basira. Kí ló fẹ́ rà? Àbúrò yìí ti báyìí gbà bá mi ta ẹ̀wà 200 ẹ̀wà 200 ta dáadáa o. Farabalẹ̀ náà. Àti kí ni? Ta dòdò 200 nọ́ọ̀sì kówó pé o o ṣáà mú orúkọ mi kówó pé ni gbogbo nǹkan tí bá dé gbọ́dọ̀ máa pé náà ni. Ẹran àbí pọ̀ mọ́? Mo 100 naira. Òjò ìbẹ̀rẹ̀ o fọ́bẹ̀ sí dáadáa fọ́bẹ̀ sí. Ní sùúrù. Ìwọ òjò yóò dẹ ní sùúrù jẹ́ ń dé kíní náà kó tó máa rò. Ó yá mú dèrè wá. Ó ṣe Basira ó ṣe o. Wọ́n ní báyìí tí ò ní sanwó ni. Èyí ò tí ẹ̀yẹ báwo ṣe rí. Àwọn oníyẹ̀yẹ̀ fún mi lówó náírà. Ṣé àwọn máa lọ fún pàtì ẹ̀ lọ? Ó pé tí ò náà gà ṣé bọ́lá ọ̀gá gbogbo wa Basira èmi ni máa gún ẹgbẹ́ yìí èmi ni máa gún ẹgbẹ́ yìí. Kó ó pé tí ò náà gà o Ọlọ́run ọ̀gá gbogbo wa Basira ò ń ṣọmọjí. Kí n ti yín dẹ̀ ìrànjúmọ́ mi. Kí ọ̀gá kan kó tó jogún èmi kówó pé gan máa jọdò kówó pé tí ò náà gà Ọlọ́run ọ̀gá gbogbo wa orí ẹ̀ máa ṣiṣẹ́ kó máa jẹun ká bẹ́ńṣọ́ fún yín. Ká má parọ́ àwọn Basira ń dáná ẹ̀gọ́ ní káyọ̀ kúrò ń bẹ wọ́n dùn dùkú náà jù. Fi jókòó sí bíbá ìdẹ́hùn jẹun. Ìgbà kan wá máa ní òun máa jẹ ní máa yé. Èmi gan ní kú lọ́wọ́ ẹ̀. Kówó pé tí ò nàgà o Ọlọ́run ọ̀gá gbogbo wa. Bùdá Jàmbádùn bùdá mi Àjàmbádùn. Ebe ṣé ń gbá tí èsì pé mo jọ network lójú ẹ̀ ni. Ẹ wò ó ibi tí mo bá dé ó ti sú mi. Kí ni èrè kéèyàn lọ sí iléèwé kó má sanwó iléèwé èyí owó section tó kọjá mi rí san exam mi ló tún bọ̀ lọ́nà yìí o kò sí bí mo ṣe fẹ́ ṣe àfi tí n bá drop out o àfi kí n fi iléèwé lẹ̀ ni torí bí ilé máa bá báyìí lọ́nà. Wọ́n ò sí lọ́rùn bó ṣe fi ìbòwò ìbò gidi mo rò pọ̀ fún wọn àtòrí dọ́bà mo rò pé tó sọ ni pé àwọn ọlọ́ọ̀ka yòókù ká pọ̀ àwọn ọlọ́ọ̀ka yòókù parí ní báńkì àwọn dọ́bà tó sì sọ bí gbòòdò. Báńkì kọ́ báńkì ni ẹ wo tí ò bá ti sí owó tí máa fi san owó iléèwé mi máa fi iléèwé lẹ̀ ni mi ilé máa ṣe báyìí lọ jàre. ẹ̀yin ọmọkùnrin èyàn mọ ewu ní ìfìlẹ̀ ìwé lẹ̀ ọmọ kí wọ́n ní bí ẹ̀gbọ́n ọba mọ yó àbúrò sì gbowó yọ ọmọ ká ni bí mo ṣe sòṣèlú ṣé tẹ bá ní kí mẹ́rin wá ní ìsìnjọ́ jẹ gómìnà Ògùn ṣé ìwọ náà kí wọ́n fà kalẹ̀ àbí yọ̀bá sẹ́ni kankan tọ́kàwé ṣé mo lè fi yan lẹ̀ ni tó bá gbà láàfún sọ́ọ̀ mi ti yọ nígbà tí mi ò ka ìwọ gbọ́dọ̀ kà gbogbo tí Ọlọ́run wa kọ̀ wá máa ṣe. Kí ni kí wá ṣe báyìí. Etí a ṣe ní ìsìn. Ọlọ́run ọ̀gá kó ẹ lè sìn ṣé ibi mọ́rọ́ náà ló ti ṣẹ̀ṣẹ̀ dé. Ibẹ̀ ni kó gbé ní ìpẹ́ rárá. Dákun mọ́ bínú kí ló mẹ́nu rẹ ti ń rin bí ego ojúgun báyìí. Lórí burúkú Basira ni nígbà tó ń jẹ yóò kọ̀ dé epo sí gbogbo oúnjẹ ni. Bùdá Jàmbádùn ìgbà ó lẹ gba wèrè yìí mọ́ ọmọ ṣe yín. Ọmọ dákẹ́ ọmọ pé bí yàrá bá ti fògùn kọ́ ọmọ sẹ́jọ bí ìgbà àgbàdo òjò bá ń sàn lọ ni kò sí tí ò ní gbé yóò gbé pàǹtì yóò gbà pẹ́rẹ̀ yóò gbókò adìẹ ara àwọn òkú adìẹ tí ṣé ọ̀pàdé sílífà ni àbó orí sílífà lọ́nà àbó bá sílífà ń bí ọ lọ torí kíní ti ń dàrú mọ́ lójú o. Sílífà alágbò. Sílífà alágbò kọ́ sílífà ọlọ́sàn ni. Èmi ò tí ì fojú kan mí ni ṣé ó ti débi ni. irọ́ mọ̀ bí mi lẹ́ẹ̀kan sí kó rè ní jẹ́ 10 naira mọ̀ bí mi sọ́gbọ́ ọ̀pàdé sílífà ó rí sílífà alágbò. Ṣé ẹ fẹ́ máa gbòòrò? irọ́ mo fẹ́ mu yàn ni. Àyìn náà dà. Èmi tí ń wà nílà ká ibi tiẹ̀ ọ̀dọ̀sẹ̀ Ọlọ́run bí gòmàgí kò sí wàhálà ilé kìsà rẹ ti ń jó lóru mo mọ̀ pé ilẹ̀ ọmọ ń jọ kan sọ́gbọ́ dáṣọ fún jó. Ẹ ti ẹ̀ gbà nǹkan tí ẹ ràn kẹwò. tó
ṣé ibi tó ti lọ ra jẹ náà ni epo ti yí gbogbo ara bọ́ báyìí. ọ̀gá àná níṣẹ́ Bàṣírá ni wèrè ní Bàṣírá tó ti ń ta gbogbo ẹ̀ ní epo ti yí àbí abẹ́rẹ́ nǹkan. ó gbogbo ṣì dànù. èyí ń Bàṣírá abẹ́rẹ́ ọ̀yà Báńgbé àbí sọ́lọ́ jẹ́ ni. ẹ kú ìjókòó àbí bẹ́ẹ̀ yín kọ́ rè wọ́n máa ti yẹ̀kẹ́. Kówópé oúnjẹ mi náà nì. ó kún síbẹ̀. ẹ̀yin ọmọ ẹ̀dá. ẹ̀yin ọmọ orí yín burú ẹ̀gbọ́n ni. ẹ kú ìjókòó. láàrin ìṣẹ́jú kan irinṣẹ́ tẹ bá mọ̀ pé ẹ fẹ́ràn jù bẹ́ẹ̀ fi ṣe nǹkan rí láyé yín ẹ lọ mú kọ̀ọ̀kan. àjẹta tí nìyẹn ọ̀gá kẹ́gbọ́kọ̀ wà ní. àwọn èèyàn ìdìdì dé ní ẹgbọ́kọ̀ dèjì. ọgbọ́kọ̀ wà ní ẹbí wọn pọ̀ kọ̀. bẹ́ẹ̀ ló rẹ sọ̀hún irinṣẹ́ tẹ mú lọ ẹ̀dá iwájú báyìí. bọ̀dá mi kí ni wọ́n fẹ́ fi irinṣẹ́ ṣe ní àkókò tá a wà yìí. wọ́n sáwọn àwòrán báwa ṣe mọ́ sí ìdánilẹ́kọ̀ọ́ ní ọjọ́ Jímọ̀ lónìí. sẹ́rí ẹnìkan wà láàrin yín o tí ò ní fi irinṣẹ́ tẹ́ mú lọ yìí tí ò ní fi ṣe nǹkan rí. báyìí ẹni tí ó bá kó boko pé. ọ̀gá owó pé you have 1 minute to leave the big brother house. ọ̀gá ìjọ ní ṣubú dàrí. action. ọmọ olè ìjọba bá rẹ̀ ká má bínú ọmọ. Kowope tá a sọ ọ́ di báyìí ẹnu náà ti di ẹnu ọpẹ́ kẹ́ tá a bọ̀ lójú. ìyá rẹ̀ pé èdè mi ẹ̀ sókè jẹ́ ẹ̀ sókè jì ní òdáhùn èdè tún fọwọ́ tọ́ mi ní èké ẹ̀mẹ́ pa mí ni. irọ́ ìpọ̀ gbọ́ngbà mo rí i pé ògbẹ́nu tí ọ̀dà kú ò lé tọ́sí à ń bọ̀ ní ìsìntẹ́nu rẹ̀ ọ̀dà máa wọ̀ pé bó bá jẹ́ mi sá mo bí ọ ilé wọ kẹ́nu rẹ̀ ó bàjẹ́ bó ti bàjẹ́ ìkí mọ́sàn kankan sí i ó mú sí wo pé bó jábòlí kí ni kí n bọ́ fi wọ́ ibi tó wù yìí. ẹnu ọdún kí mú yín ẹ̀yà jí bá mi ẹ̀ wà nù bí ẹ̀ ní bóde èmi ni máa bọ́ta ìgbà tó wọ́n ní kókó àmọ́ àjò fi kéèntì ara kiri gbogbo àdúgbò kéèyàn jẹun ìkókó kan kò sí kókó nù ẹ̀dẹ́ ìṣe àjò yìí lónìí ọba kiri nínú ọgbà ẹnu fi wú ní ọgbà ara ń dùn yàn yìí ẹtún ní mí ní ara. ara tún ń dùn ọ níbo ní dùn ọ̀nù ara ọjọ́ sọ mi ti ń dùn ọ kábọ̀ mi táwọn jẹ́bọ̀ wọn mọ̀ kílíkí wá kí n bọ́ fi wọ́ tí wọ́n wọ̀ tí ó kọ́ ọ́. ẹ̀mí pa mí ní èdè ẹ má dà sí mọ́ ìkókó yé mi ẹ má bàkàtà ẹ wá mi. pẹ̀lẹ́ nǹkan ò ní sí ọ lágbára Ọlọ́run àmọ́ sórí gbogbo tọ̀rọ̀ oúnjẹ tó ń wí wọn ò lè fọ̀rọ̀ oúnjẹ ò lè fi bá mi wí o bàbá rẹ lọ́ọ́ bà sọ̀rọ̀ mi ọ̀rọ̀ kí n tó bá gbélé lèmi náà jẹ ìbájẹ́wọ̀ lè gbé wá ìbájà búrò rẹ̀ ni anybody tí ìbá gbé wá ní ẹ̀yìn méjèèjì èmi ọ̀jẹ́ sọ̀rọ̀ mi yí ọ pẹ̀lẹ́ táwọn bọ̀ lẹ́nu jẹba. mi ò mọ bájẹ́ iná bọ́ síta ẹ ṣiṣẹ́ owó wa ẹ wá dùn bí ẹ bá béèrè ẹjọ́ ní ọwọ́ mi kí n máa fèsì sí béèrè tẹ́ gbì mí. ẹ bá bí bí o. ó sì lọ fún tọ́jú rẹ ní ìṣẹ́ òsì pẹ̀ká tọ́jú rẹ sọ́wọ́ náà báyìí ẹni ló ti bàjẹ́ sílẹ̀ ní ìtẹ̀nu ti dẹnu ọ̀pẹ́ tí kò wà ní àká tọ́jú rẹ ní báyìí. mi ò mọ. wá kó pé ọ̀fẹ́ náà jọ ń bí oúnjẹ ní bá sàn lẹ́nu ọjọ́ kan. ẹ ṣe kí mi pé mo ṣe. ẹlẹ́nu sọ̀nsọ̀ nígbà kí ọkọ̀ òkú ṣe gbé lọ fáwọn aráàta tọrọ ọmọ tó jẹ tó fi dàgbà òpònú nkì kó ṣe. sórí tí bá sọ ní ìrùkà ní gímú ìbàjẹ́ pọ̀ náà ẹ̀jẹ̀ àwọn ọmọ yìí o. ẹ mẹ́rin. mi ṣe ní mẹ́rin. ó bá bàbá rẹ̀ àti ààrẹ jẹun ó sì fẹ́ kọ́kọ́ mẹ́rin síwájú wọn. bàbá kó pé ó dùn kọ́ ni ẹ máa ń sọ títí ẹ sọ yẹn mi ò ní gbà mo mẹ́ni bí mi bí n bá rí ìyá mi mo dá ìyá mi mọ̀ mo mẹ́ni bí mi o. èmi náà bímọ. ọmọ àlè màdọ́mọ yìí. mo bímọ. mi mọ. àwọn ọmọ lórí àwọn alábàákà
Àmọ́ tí a fi tọrọ mọ́. Tọrọ mi sọ ojúmọ́ ni. Ẹ̀yin bímọ síbí. Àmọ́ orí ẹ̀ ò dáa. Orí ẹ̀ ò dáa rárá. Tí bá sọ ní kinní ẹlẹ́nu dúdú bí orí. Ẹ dákun ṣé ìtọ́jú tí mò ń tọ́jú bàbá yín ṣé ẹ lè tọ́jú ẹ̀? Ó yé mi. Ìtọ́jú wo? Ìtọ́jú tí mò ń fún bàbá yín lọ́sàn-án lóru ṣé ẹ lè tọ́jú ẹ̀? Pálapàla. Mo ń tọ́jú bàbá yín débi téèyàn tọ́jú èèyàn dé ni. Ẹ kẹ́ sọ̀rọ̀ fọ́ọ̀mù kẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹlẹ́bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ ń rè. Lọ́sàn-án lóru ni tí ẹ mọ̀ ṣe. Bí ó bá wù yẹn má tọ́jú wọn mọ́. Lẹ́ni má tọ́jú wọn. Ngbà kí n má tọ́jú ẹ̀. Àbí iṣẹ́ orí ẹ̀ ò dáa ni kò. Iṣẹ́ pàtó wo gan ni wọ́n ṣe? Sórí eré ẹ̀ ò dáa ni. Èwo gan ni ẹ sì máa dà wá sí kiri ẹ máa dà wá lóko lóko. Bàbá rẹ̀ gbà náà kó fi nǹkan sábẹ́ kó fi nǹkan sí díẹ̀ lóru. Bídíò bá ti ní bọ̀yẹ̀ bàbá ti ní mọ̀ tọ̀ káàkiri. Yàyà ní jẹ́ ọ̀. Bẹ́ẹ̀ bá ní ẹ ṣe mọ́ obìnrin wà tá sí máa wá fún bá mi tó máa wọlé tó máa bọ́ta. Ọ̀lẹ́ dá tó mi. Ọmọ yìí wákàtí ti ń bẹ lálẹ́ sàárọ̀ ọmọ mi ṣe sáfìsì mi àbí bẹ́ẹ̀ mi ṣe sáfìsì rẹ̀ òpó nóòsì. Káyọ̀ láti jọ sáfìsì ara wa. Mo tiẹ̀ ní láti gẹrun. Ohun tó máa rí yín sí náà nìyẹn kẹ́ ẹ jẹ́. Ṣé wọ́n wá gbẹ́kẹ̀ mi o? Tó bá jẹ́ orí owó tẹ́ fẹ́ wà nìyẹn, ẹ̀yin àti ìyàwó yín, bó bá jẹ́ orí owó tẹ́ fẹ́ wà nìyẹn, nǹkan táwọn máa ṣe ni pé bàbá ti ń ṣiṣẹ́ owó wa, àwọn máa dúró sí gbòòrò, à sì máa náwó wa bó bá ṣe ń wà. Ànímú má wálé. Ẹgbẹ́ sì máa pèyìn àti ìyàwó yín. Olówó mọ̀jà kòkòtò mọ̀jà kékeré. Ètò àjẹ́nu owó ẹ̀ ni. Ètò àjẹ́nu owó ẹ̀. Bó bá wù kọjá gọ́tà. Bọ́ọ̀lù kọjá tó bá wù sí. Àjẹ́nu owó ẹ̀ ni. Sẹ́gbò tọrọ. Sẹ́gbọ̀. Sẹ́rí ìwúlò gbogbo yín ọ̀tọ̀ọ̀tọ̀ ní fún mi o. Kò yé wọn ni. Bí ìyá yín ṣe jókòó yìí, ìwúlò rẹ̀ ọ̀tọ̀. Ìyá àwọn bẹ́yìn ṣe wà ìwúlò tí ọ̀tọ̀ ìwúlò yìí ni kẹrin lọ láàárọ̀ kẹsì mú nǹkan tá a lè jẹ wá lọ́wọ́ rọ̀lẹ́ máa lẹ́ ìwúlò yóò jù bẹ́ẹ̀ lọ ẹ lè wúlò fún mi lálẹ́ o ẹ ní sórí burúkú ẹ má bà nǹkan jẹ́ mọ́ mi lọ́wọ́. ẹ wo bàbá kówó pé bó bá jóun tẹ́ fẹ́ nìyẹn ó ti wá dà báyìí àtijọ́ ọ̀bọ bó bá jóun ẹ fẹ́ nìyẹn bí èmi àti owó ní kókó bàbá ti ṣiṣẹ́ owó wa à sì máa ná gbòòrò ẹ̀yin àti ìyàwó yín ó wá kú bẹ́ẹ̀ ṣe máa jẹun ṣé ẹ̀yin ti yín ara ti máa fi yín dáńbẹ nínú mi. kí ló bí yẹ́ ẹ̀dá ti yà ìbú. ẹ̀yin kò yẹ pawọ́ ni ẹ̀sìn pàṣẹ ọgbẹ́ irú ẹ̀sìn máa dákẹ́ fún yín ẹ̀yin kò yẹ pàyà mi ni àbí gbogbo akitiyan wọn gbogbo yóò dá sí òfò kọ́ ni. bẹ́ẹ̀ bá kú ẹ̀kú gbé bẹ́ẹ̀ bá kú ọ̀hún gbé ni. tí a bá pa ìyàwó mi lórí. bẹ́ẹ̀ bá kú ẹ̀kú gbé ni. pẹ̀lẹ́ jẹ́ fún ọ lómi àmúdárùn. pẹ̀lẹ́ lójú ni mo fẹ́ fi nojú omi ọmọbìnrin yìí báyìí iyọ̀ gbé oúnjẹ tí wọn lọ rà wá bó lábẹ́ abẹ́rí yọ̀ kówó pé ẹ má dẹ́dú lẹ́yìn mọ́ ọ kéèyàn ní orogún yéèyàn kò tó yéèyàn ìgbọ́n rí. ǹjẹ́ mọ́jọ tàṣí ọ ní àyà o mọ́jọ tàṣí ọ láyà o tí mo jókòó tì mú o ò ní sórí burúkú o ò ní sórí burúkú o. ẹgbẹ́ ètò tẹ̀lé wọn. láti ṣe kíni. dábàá mú wálé mọ́ ebi ó pa á kú. mímọ àwọn ilé ìkẹ́ ìyá wọn kí àwọn tó kú mímọ bẹ́ẹ̀ mi ṣe mú kámọ́ ti wá sáwọn ọmọ orí tí ó ṣẹlẹ̀ ni pé jẹ́ ń dáadáa torí ọlẹ́ o. alẹ́ ló ti kọ̀kọ̀ alẹ́ lójú o alẹ́ lágbà o. eré wọn ti bẹ̀rẹ̀ láti 6:30 o ó kù díẹ̀ kan kí mọ́ gírígì báyìí ni á parí ẹ̀ sí ọwọ́ ìdajì ni nígbà tó bá ń pẹ́ lóò láparí ẹ̀ sí o. eré gbé lára mi ni tẹ́ bá jẹ́ ṣe. ẹ ti mú kúdà ní. kí ló dé. bàbá wa ẹ ti mú kúdà ní. èmi ní àti ẹ̀ lájọ wà. láti 6:30. ní àláwọ̀ kúbọ̀. kí ló wà ń bẹ̀ o jẹun. jẹun. ìjẹun tó bá jẹ́ bá mi. o jẹun. lẹ́yìn ẹ̀ẹ̀kan kéèyàn ṣe lẹ́ẹ̀kan kó sì sùn èwo lẹ́gbọ̀n ẹja dúró tó bá fún jẹ dùn mí kò lè dùn mí ní kókó oorun dùn mí oorun ló ti kọ́. ẹ ti torí ẹ ìrọ̀lẹ́ àti mẹ́sàn-án. ó ti pọ̀ jù ìlágbára ẹ ẹyọ kan one àní one ní ìlẹ́sẹ̀ mẹ́sàn-án ẹgbẹ́ oúnjẹ ní ọ̀jẹ̀ mọ́ ẹ mọ́ fìdí mi mẹ́sàn-án ẹ bá pa mí ní kí ló dé ẹ wẹ̀ á fi pléètì parí tó kù. ṣé kò dáa inú gangan ló dáa. ìyanu dáa. ọ̀rọ̀ ayé lẹ́gbìn. ayé mi bàbá mi jẹ́ o. abẹ́rẹ́ 90. ọmọ yìí èmi má jẹ fún ẹ. ọlọ́run mi ènìyàn ó pọ̀. nítorí ẹ̀yin ò ṣe mọṣẹ́ olórí ibú nítorí ẹ̀yin ò ṣe mọṣẹ́ o. ọjọ́ wọn.
owó ní kókó sọ kò yẹ kó súnmọ́ bí kò tiẹ̀ bá mi ewu dásìkò tí mò ń ṣe yìí. Sílífà alágbo. Sílífà ti gbé ohun tí ẹ mọ̀ ọ́ jẹ̀dẹ̀ o, mo ti gbé ohun tí ẹ mọ̀ ọ́ jẹ̀dẹ̀. Mo ní tẹ bá ti ń sọ pọ́pọ̀, a ní ẹ mọ̀ fi yẹ́yẹ́ sí yẹ́yẹ́. Pọ́pọ̀ yẹ́yẹ́. Èwo ń gbé kí ló ń pa káàkiri báyìí? Olùgbà látàárọ̀ náà bá. Mo ti parí orúkọ ẹ̀ táyà. Parí orúkọ ẹ̀ pa. Ó ní bínú ni. Alágbo. Bó ni? Tó ń lọ, tó ń mú, tẹ́ẹ̀kan sí ń dún. Ẹ̀mọ́ Sílífà tó ń sọ ní gbòòrò ni. Bíẹ̀. Ọmọ mi wẹ̀rẹ̀, mo mú wẹ̀rẹ̀, mo sá lójó. Ẹ wo. Èwo lórí ibú táyọ̀ dé tẹ̀ ń ṣe kíní táyọ̀ yẹn ni òun náà dà mí orí. Òun dà. Àlọ́ ní ẹni tó bá ti jẹ́rọ ayé yóò mọ̀ jẹ́rọ ayé lọ. Àwọn tó bá jẹ́rọ ọ̀run wọ́n mọ̀ jẹ́rọ ọ̀run. Àwọn ayé làwọn bá ṣe. Àwọn kan lọ́wọ́ yẹn sì kún lọ́wọ́ yẹn. Sílífà lè lé yìí. Sílífà lè lé yìí. Ó lè lé yìí. Sílífà. Ẹ̀ẹ́dẹ̀ jáwọ́ ní àpò tí ó yàn. Àpò tẹ́ ẹ̀ ṣe yìí àpò yóò yọ, ó ti bàjẹ́. Àpò yìí ti bàjẹ́. Àpò bàbá yín ó bàjẹ́. Kí ló kọ́ ẹjọ́ bọ́ṣọ dànù? Ẹ wá rí ìrànwọ́. Òun rè ń bí. Ìwọ́dé bẹ́ẹ̀rì. Orí yìí burú mo fún ẹ yẹn. Ẹ jọ bó lẹ ṣe fẹ́ sí. Ẹni sori burúkú àní ṣe ohunkóhun ṣe o. Bẹ́ẹ̀ni. Àní ṣe ohunkóhun ṣe o. Fẹ́mi lọ pa ẹ̀yìn. Ṣáwọn obìnrin máa ń pa. Kò sówó kò sọ́jà. Ẹ ti jẹ mí ní 250 tẹ́lẹ̀. Jẹ́njọ́ ẹ lójú. Ó yá gbà. Ẹsẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni. Káì! Mú kó bẹ̀! Kó bẹ̀ lọ! Jẹ́ dúró bẹ̀! Jẹ́ dúró bẹ̀! Jẹ́ dúró bẹ̀! Jẹ́ dúró bẹ̀! Èwo ni kàràmọ́ òfò tó máa ṣe? Kí ló dé o? Kò sígbà tẹ́ẹ̀dẹ̀ bíbá ìtọ́fọ̀ ò ní iṣẹ́ wọn. Ọ̀fọ̀ mọ̀ sẹ̀wọ̀n ni. Eré rí ebú. Ó ń gbélé yín. Kílẹ̀ fèyín jà kan. Ẹ wá o. Ẹ wá o. Ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ o. Ntàgbára yín bá ká ni ẹ ọ́dà fún o. Ẹ̀dúró ọwọ́ yín mọ̀ ń bẹ́. Ṣé ò lè lára yín? Ṣé ò lè? Sílífà. Kí ló fẹ́? Ó ti délẹ̀. Ó ti dúró. Ó dé rẹ̀. Ó ń pẹ́ ìdẹ̀sẹ̀. Kó bẹ́ẹ̀ náà. Kó bẹ́ẹ̀ yẹn náà. Ó dé bẹ̀. Jẹ́ dára. Lẹ́yìn ọkọ̀ wá. Ìbéèrè ni. Mi ò mú léré mọ̀. Kèé mọ̀ ṣeré. Kèé mọ̀ ṣeré. Sílífà. Ẹ wá. Sílífà. Wọ́n náà kọ̀. Kí ló máa ṣẹlẹ̀? Kí ni wọ́n wá ṣe ọkọ̀ sí ọkọ̀ tó ń sọ báyìí? Sílífà. Bó ni? Fẹ́mi náà pa ẹ̀yìn. Ó ṣàwọn obìnrin máa ń bá mi tà á yẹn. Ó mọ̀ pé ó ti gbà kí n tó dé. Ó torí ẹ mo ti. Má mú o. Torí ẹ mo ti múra mi ta kí n tó dé lálẹ́ yìí. Mo bá wọn ti pàdé. O ò dẹ̀ gbá bí. Ó wá mọ nǹkan. Alẹ́ yìí ó máa. Ó ò níṣẹ́ ṣe lálẹ́ yìí. A ní kò níṣẹ́ ṣe lálẹ́ gbogbo iṣẹ́ tó wà ń bẹ̀ mi máa ṣe tó bá pẹ́ tí mọ̀ kẹ́ tètè lọ gbọ́ sí i. Èmi mo máa jókòó léṣù. Gbé ọjà ẹ. Gbọ́jà rí. Iṣẹ́ pọ̀ tó fẹ́ ṣe mo ní o gbọ́jà ẹ. Ipe kí ni? Kowope. Ta ló ní? Rẹ́ máa bá sọ̀rọ̀. Ẹ wá bí gbà. Rẹ́ máa bá sọ̀rọ̀. Ọlọ́tẹ̀ ni ọlọ́tẹ̀ ni rọrùn. Sílífà Oyóṣòde o. Kò ní séwu, á pàdé lálẹ́. Inú ń bí wọn ni. Sílífà ó pọ̀ òṣì pọ̀ fún yín. Òṣì ń gbé lé yín. Àwọn olórí ibú. Mi mo wọ́n tàtọ̀ múra tó yìí. Wèrè. Ọjà ni. Kò ní séwu ẹjọ́. A ní ṣe ohunkóhun ṣe o. Ẹ jẹ́ kó mi pé ti bá máa. Ìwọ ọ̀dẹ̀ fọ́n tí tó fẹ́ ṣàfihàn òfin kó ṣe tó fẹ́ púpọ̀ pọ̀ yìí. Ẹ jẹ́ mọ̀ kí fún yín jẹ́ mọ́ títí. Ó lè wá bí gbà. Ó lè wá bí gbà. Sílífà ti gbọ́. Àmọ́ fi yẹ̀yẹ̀ sí yẹ̀yẹ̀. Ó mọ̀ fi yẹ̀yẹ̀ sí. Olórí ibú. Àgbèrè ń tàyò múra tó yìí. Olórí ibú ráìsì ọ́fíìsì. Ṣé ìyàwó ẹni tó fẹ́ fẹ́ rè? Ẹni tó fẹ́ fẹ́ rè. Sílífà máa ṣe olóṣó bí mo ṣe ń wò yìí. Olóṣó ni. Ìyá ẹlẹ́ja wa. Mọ́mì. Ẹ mọ̀ ẹ kẹ́rọ wà. Ẹ lè. Ẹ kú àdó mà. Ẹ ní dààmú. Ṣé kò rẹra? Ẹ ní dààmú. Yes ma. Ìgò ni yìí ṣe. Yes ma. Ẹ kú àdó mà. Yes ma. Ilẹ̀ fẹ́. Tọ́kì wà, ṣáwá wà, aláràn wà, gbogbo ẹ̀ ló wà, ìwọlé fẹ́. Egungun bẹ́nu tọ́kì. Àbí? Sẹ́yìn ọmọ ni. Ẹran tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kéékèèké báyìí. Ẹ wò sí ẹ̀rí sáwọn lọ́dà jù inú ẹja. Òkè mélòó lẹ fẹ́? Ẹ ìbá kó mẹ́ta. Òkè mẹ́ta. Mẹ́ta dá.
Aunty Fizz. Mami. Ẹ̀lẹ́. Yes ma. Yọ̀yẹ̀. Àmì o. Òníyẹ̀ ẹ̀lẹ́. Yes ma. Ẹ̀lẹ́. Láwọn tó tún gbé pẹ́ ní ju báyìí lọ ni. Kí gbogbo ẹ̀ má ṣe rírì àwọn ilé ìgàn tiẹ̀ tún da. Tẹ́wọ́n àwọn kan wọ́n ṣe ni wọ́n ṣe wíní. Ẹ mú kan sí mẹ́ta ni mo ní ẹ mú wá ẹ mú kan sí. Ẹ mú kan sí. Bó láti wá gé ẹja ilé ìbáyìí. Ṣé máa yín gé báwo ni ṣe gé? Ẹgẹ́ ògbó ẹ̀sìn bóyá bíi ẹgẹ́ sí 15. Eléyìí ò ṣe ń gé sí márùn-ún ṣe fẹ́ jẹ́ kí n gé ka mi mọ́ ni. 15 ni kẹ́ ẹ gé sí. Ẹ wò kò ṣe ń gé sí ju 4 lọ. Orí ìsìn tó fi jẹ́ gé sí méjì jàre. Ẹ fẹ́ jẹ́ kí n gé ka mi mọ́ ni. Ẹ jẹ́ orí ẹ̀ náà sí méjì. Ẹyin gan-an tó ń pọ̀. Ẹja la fẹ́ jẹ nínú ọbẹ̀ ni àbí ká jẹ oúnjẹ gidi. Ẹ ní dààmú. Sẹ́mu tó ṣẹlẹ̀ ní pé tí àwọn ọmọ mi bá dé nírọ̀lẹ́ wọ́n mú owó wá. Ìwọ lọ̀kọ́ òun lè sọ ó ṣọwọ́ àárọ̀ nẹ̀yìn lè máa kọ́ ṣẹ̀mí lọ́wọ́ tí mo ṣe ń dé ṣọ́ọ̀bù rẹ̀ náà. Ẹ jọ̀ọ́ ẹ má bá mi sọ yẹn jàre. Láàárọ̀ kùtù ẹ má fàwọn ìṣẹ̀mí lọ́wọ́ ni. Wọ́n ń ṣerú ẹ o. Ẹ ní sùúrù kò rí bẹ́ẹ̀. Wọ́n bá dé nírọ̀lẹ́ ní ìsìn wọ́n fún yín lówó kì í sí àwọn owó kékeré àwọn owó gidi àwọn owó tó làmìlàkà wọ́n fún yín. Ọ̀rọ̀ ilé bá mi sọ bó ṣe jẹ́ 200 naira fi ṣẹ̀mí lọ́wọ́ ilé máa ń kọ́ ṣẹ̀mí lọ́wọ́ láàárọ̀ kùtù kí ẹ méjì gbogbo àwọn kọ́sọ́mà mi wá kọ́ ọmọ rẹ̀ jà láwìn láàárọ̀ ìní. Kò ṣe ń gbọ́ sétí ní fún mi lọ́wọ́ jàre. Ẹ̀yin ò ṣe sọ fún mi pẹ̀lú owó kẹ́ ṣe jẹ́ kí n gẹ̀jà mo wá gẹ̀jà tẹ̀ ìṣùgbọ́n sọ fún mi pé àwọn ọmọ yín máa mọ́wọ́ kan wá rọ̀lẹ́. Aunty Fizz. Nígbà tẹ ọkọ sọ̀rọ̀ ẹni mọ̀ sọ̀rọ̀ pálapàla bó ṣe bẹ́ẹ̀ ni pé wọn ò gbọ́. Ẹ tún sọ̀rọ̀ lẹ́ẹ̀kejì ẹ tún mọ̀ sọ̀rọ̀ nùrùn. Àgbàlagbà sọ̀rọ̀ nùrùn. Àgbàlagbà sì ń ṣe wá lórí ẹja àwìn láàárọ̀ kùtùkùtù. Ó dà ǹjẹ́ ìbéèrè náà bí pé ṣé mo mú wá ńgbà tí mo wá? Ǹjẹ́ ìbéèrè náà bí pé ṣé mo mú wá ńgbà tí mo débí? Ẹ gbọ́dọ̀ tẹ̀ ń sọ. Sọ́ni ti bèrè ni ọlọ́run ẹja ṣọ́kúta lè máa mú dání ni. Ó dà ẹ̀yọ́ ṣé kò yẹ kẹ́yìn ó béèrè? Ṣé yẹ kẹ́yìn ó béèrè tẹ́yìn béèrè náà bí pé ṣé mi mọ̀ kí n bá ọmọ wọ́n dání ni? Ọmọ tí dúró ni òmí ọlọ́ọ̀kì gbogbo lẹ́yìn. Èmi kò fẹ́ pé ìtọ́ bá mi fà yìí. Wọ́n ní pé wọ́n fún ọ lọ́wọ́. Wọ́n ní wọ́n fún ọ lọ́wọ́ rọ̀lẹ́. Ó ti ẹ́ oṣù wọn dàgbà sáàsì bí àsì bí ọ̀. Ó sì àdàgbò sọ̀sì àdàgbò ìsàgídí. Ṣé yín bá mi sọ yẹn tẹ́lẹ̀ ni? Ṣé yín bá mi sọ yẹn tẹ́lẹ̀ ni? Jẹ́wọ́ béèrè. Ọ̀rọ̀ yìí ò dá. Ọ̀rọ̀ tó ìjọ sọ dá. Kí ló dé? Ṣé mo lè ṣe àìsàn ń gbọ́jà àwọn ni? Àìsàn mọ́ gbọ́jà àwọn. À ń gbà sí san. À ń gbà ọlọ́run sí fún wa san. À ń gbọ́ ilé ìrọ̀lẹ́. Ó ní mo máa ṣe pálapàla kiri nìyẹn. Ọwọ́ àrọ̀ kùtùkùtù. Ilé ta bá fi tọmọ èrè. Ever since I've met you, I've been lost and found. Ever since I've met you, I've been lost and found. Yeah, baby boo, I got to know you say that. Máa pè padà máa pè And if I tell you say I love you, tell me say you love me today. See go babe, I'm see go babe. Why kilo day, baby? I know you thought you say I love you, baby boo. Tell me say you love me too. Say you love me. It's like wọ́n dẹ̀ sọ pé àwọn ò lè wá bí pé kẹ́ wá rí àwọn. Oh, okay. A máa lọ rí nísìn. Wá súnmọ́ mi. Ṣé o gbọ́ voice bọ̀bọ̀ yìí? Voice ta ni? Mo tó wà lábẹ́ mọ́tò náà kí ló ṣe ẹ̀. Mechanic. Kí wàá ní? Disney ti voice tẹ̀. Ẹ jọ kí ló ń kọ lórin o? Kí lẹ tún fọ́ fún nínú orin o? Alábòsí nìyẹn. No, ìwọ calm down kò gbọ́ voice. Owó ni kókó. Ẹ jọ wọ́n dúró dé yín. Customer ń dúró dé yín. Owó ni kókó. Ẹ kúṣẹ́. Ẹ pẹ̀lẹ́ jàre. Èmi ò lè má ṣe pé ilẹ̀ ń kọrin bẹ́ẹ̀ yẹn o. Bí mo máa ń kọ́ nìyẹn o. Wow. Ẹ̀wọ̀n kan tó ṣẹlẹ̀ ń sin mo fẹ́ lọ rí èèyàn kan sáré bẹ́ẹ̀ yẹn so tí n bá padà dé mo fẹ́ rí yín. Ẹ fẹ́ rí mi. Ẹ̀yin àti yín lọ́rọ̀. Tí n bá lọ pa lọ́rọ̀ báyìí, mo ti mọ̀ pé ọ̀rọ̀ owó náà lè fẹ́ bá mi sọ. Àti nǹkan tó wà more important. Everything no mo tẹ̀ ní surprise. Oya ẹ jẹ́ sáré parí nǹkan tí mo ṣe ń bí báyìí. Say ever since I love you, baby. Bàbá Kowope, ó ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ fi lọ yín. Ṣé rí níbi iṣẹ́ wa lẹ́nu ọjọ́ mẹ́ta, ó ní àtìkún tó máa ń gbé oríṣiríṣi mọ́tò ọkọ̀ bọ̀gìnì wá. Kò ń ṣe ẹ̀kọ́, kò ń ṣe méjì, kò ń ṣe mẹ́ta. Ṣé wá rí ìbáṣepọ̀ ìbáyà àti àǹtí yẹn lẹ́nu ọjọ́ mẹ́ta, ó fẹ́ wọ̀ díẹ̀. Ṣé wá rí àánú aláàánú yìí ni wọ́n toast mi.
àyà mi kọ́kọ́ lágàràgà pé ṣóbìnrin mi ò rí wéèdì láyé mi ọ̀rọ̀ yẹn kàn rú mi lójú ní ta mo tún lè lọ sọ fún báyìí mo ní jẹ́ wọ́n bá àbá Kowope. Kí ló wá wí fún? Mo ti sọ kankan fún un mo sọ kankan fún un. Sọ máa lè lọ́mọ yìí ni àbẹ́ ọmọ ẹgbọ́n tí sọ lẹ́nu ni èèyàn ń wá sí ṣọ́ọ̀bù yín ó ń gbọ́kọ̀ bọ̀gìnì mo ti rò pé dílàdì ẹ̀ lórí ẹni tó fẹ́ sọ ni ẹni lọ́lọ́kọ̀ ó wá tó sì wọ ó ń fẹ́ràn rẹ̀ òun fẹ́ fi ọ ọwọ́ wá ní ìwọ òrírú ẹ̀ rí ọgbọ́rú ẹ̀ rí orí ẹ̀ ti burú sí àmàna wọn lórí ibu ni ọ. Kí ló dé ṣé ìyá tèmi ń jẹ yìí ìwọ náà tún fẹ́ máa jẹ lájẹkù ni obìnrin rí ọ báyìí ó rí ọ pé ẹni yìí ó ní nǹkan tí ó ti mọ̀ pé ó ní nǹkan kan tó rí lára ẹ̀ pé ó rí súrà kan lára ẹ̀ pé ọjọ́ iwájú rẹ̀ ó dànù ni. obìnrin fẹ́ sọ pé I love kò ní ti sọ love you lásán ó ti grab you ẹ̀ mọ́ lọ́wọ́ ó wá sọ bẹ́ẹ̀ mi pé ìwọ òpọ́lú ẹ̀rí wo òrírú ẹ̀rí ó ṣẹ̀ṣẹ̀ ń wo fíìmù Yorùbá ní orí Africa Magic ni sọ ṣẹ̀ṣẹ̀ ń wo ni àbí wo fíìmù àwọn fíìmù ni ó ṣẹ̀ṣẹ̀ rí tóbìnrin ibi tó tóbìnrin ti ń bọ́kùnrin sọ̀rọ̀ tí ó tó máa bẹ̀ pé èmi mo nífẹ̀ẹ́ rẹ o mo lè ṣe gbá ìfọ́ o mo lè ṣe tọ̀hún fún ọ o wá rí ibi tó ti lè dáa fún ọ táyà rẹ ti lè dáa wọ́n tó dánú ìfẹ́ kọ́ mbẹ́ ọ̀wá olówó òrírú ẹ̀ ni so ṣe wèrè ṣe orí ẹ̀ ni aláàrò pé mẹkáníìkì òfò ẹ̀rùn tí tẹ́ lọ kọ́ ṣe rò pé mẹkáníìkì gangan ni mo fẹ́ kẹ́ lọ kọ́ ni kábí lè rọ́nà àbáyọ díẹ̀ káyé yóò fi lè dá díẹ̀ náà ni ìjọ lẹ́fẹ́ kó spanner kó irin kó kíní wíṣpanner àbí kílẹ̀ kó kiri wíwá àròsì lẹ́ kó kiri níbi ibi sẹ́yìn ṣé ìjọ ni mo fẹ́ jókòó tì ọlọ́run á dìdì tì nǹkan oríire sí ọ kó mú ìhùn kó gbà mú kó ọmọ bá lówó rẹ lọ kó ọmọ kó wálé kémi ọmọ náwó tèmi wà ní òríró ẹ̀rí ó ẹ̀sẹ̀ ń wọ àwọn Ọdúnládé nínú fíìmù àwọn Ọdúnládé tí ń ṣe fíìmù àti àwọn Fẹ́mi Adébáyọ̀ tí ń ṣe fíìmù pẹ̀lú àwọn ògògó tí tóbìnrin máa sọkún torí ògògó tóbìnrin máa sọkún pé ògògó yìí bí ọ̀bá ti ẹ̀jọ́ kọ ẹni o kó sì jálé ẹni o ọ̀sẹ̀ ń gbọ́rú ẹ̀rí. ó rú mi lójú náà ni mo ní. tó bá bí ọ̀rẹ́ tó bá rẹ́ pọ́n bí ọ̀rẹ́ tó bá di láàárọ̀ ọ̀la mọ́ lọ sọ fún pé ọ̀rọ̀ tó sọ pé kó lọ yí padà kó sọ fún pé tó ti yọ nígbà tí ó bá fi dìrọ̀lẹ́ ọ̀la kọ́ mọ́mú ìyàwó wálé fún mi rí ẹ̀ tí ó pé wọn àpè wa òpó nóòsì wọn láwọn fẹ́ fẹ́ olóhùn òpó ọ̀rọ̀ ẹ̀rí. ẹni kí lọ bá. mọ́ lọ bá. báwo ṣùgbọ́n spirit mi ò bá wọn. kò ní yẹ spirit rẹ̀ àtayọ̀dáì àti spirit kò ní dà fún wọn. mo ní kó lọ bí kò ní spirit kí spirit olórí ibú wo ló máa kí bọ́tà àkọ́kọ́ tiẹ̀ bọ́tà wọ́n sọ ní ìkànnì gímù ọmọ àlè. agbọ́n bí owó lè lówó láyé ọmọràn ìfà òsì ọ. ilé wọn náà ló ní Kowope ilé wọn náà ló ní Kowope anything anyway anyhow kówó ṣàwọlé any which way kówó wọlé. nǹkan bẹ lẹ́yìn ọ̀rọ̀ nǹkan bẹ lẹ́yìn ṣùgbọ́n ọ̀rọ̀. kàgbéjẹ́ forí kàgbórí wa sọ̀rọ̀ kàgbéjẹ́ forí kàbẹ́lẹ̀ dá ẹni sọ̀rọ̀. Do not be intoxicated by things of the world. Má jẹ́ kówó darí rẹ̀. Orí tí ó ná ńlá, dandan ṣá ni ó ní. Orí tí ó ná ńlá ó dandan ni ó rí. Ẹni ìwé o, kówó ti pé. Ìbá bọ́ndẹ̀rù wa o, kówó ti pé. Owó wọlé. Any which way, owó ti pé. Owó wọlé. Ẹni bá tọ́jú ọmọ ló máa jèrè ọmọ. Ẹni bá tọ́jú ọmọ rẹ̀ yóò jèrè. Èrè lọ́lọ́jà ń jẹ́ bọ̀ lábọ́jà. Láṣẹ ní ká tọ́jú lé ká tọ́jú ẹbí. Kowope èmi lóde. ní kí ni
kíni ní kíni. Kowope abẹ́ ìwà àgbà mi ni ẹ dákun mo ní gúgí ọrùn lọ ó dáa mo ti gbọ́ o bàbá rẹ̀ dé bí lónìí. Adéníyàn màdéníyàn níwòye ọ̀la màdéníyàn mo máa dolówó rẹpẹtẹ níwòye ọ̀la màdéníyàn. Ọ̀gá mi ó ti dé níyàn níwòye òní ó ti dé níyàn. Kowope ọ̀gá mi o. kí ló mọ ẹwu èrè bó ṣe ṣe kùkú lè ẹ dákun kí lọmọ tí mò ń kọ àbọ̀ ọmọ àníyàn mi tẹ́ fi kọrin tó fi ń bá mi gbé orin kí láago wí lọ́wọ́ rẹ̀. Ọ̀gá mi èmi ò máa go. olùsí láago òpónú èláago olùsí akàwé mọ́mọ́ nọ́mbà ọkọ̀ ajímọ̀rònú àsùnfẹ́ bá gbèrè eléyìnbó ló ní fúlà fọ́tẹ̀sẹ̀ fúnfọ́ ẹ̀fà ọmọ ga tó báyìí kọ̀gbọ́n ó ní rònú kankan torí táyé ó kú bá dé ní atẹ́gùn dá láàmú sọ pé yóò tó dúpẹ́ tiẹ̀ mo sì ń dúpẹ́ bí mo ṣe kúrú yìí torí tí má ga náà ti ní láàka ọ̀mẹ náà lọ padà jẹ́ kí yàtọ̀ ní ojúnà àti july ọmọ ní rònú èmi ò mọ ẹjẹ́ àmú kan ọ̀gá mi owó dé o owó rèé ó mì bí ṣẹ̀kẹ̀rẹ̀ gbòǹgbòǹgbò owó dé omi bí ṣẹ̀kẹ̀rẹ̀ gbogbogbò. gbogbo ọ̀yà ní péré lódù kí ló rí tó fẹ́ wí owó wo lórí bó ló ti rówó tó gbaṣẹ́ ni. ẹ sì fojú di mí ẹ wò nǹkan tí ẹ bá fẹ́ mu ní èmi yìí bó jẹ́ kírètì mẹ́fà ni bó jẹ́ méje ni ẹ fi dá mi èmi yìí mi fẹ́ ká ṣiṣẹ́ ọkàn mọ́ ní workshop rárá. Kowope sórí máa ń fi ọtí fíláàsì mi ọlọ́run bó ṣe ń wò mí ń lè fọtí fíláàsì gbogbo kẹlẹ yẹn fi ó lè fọ́ bí fíláàsì mi ní gbé mọ́ lọ bó fowó fíláàsì mi mo lè má gbé mọ́ lọ ṣùgbọ́n tó bá fọtí fíláàsì mi gbé mọ́ lọ o tí má sì gbé mọ́ lọ wà láyé ọjà kírẹ́dìtì rẹ o mọ́ tó ń ṣe o níbo ló ti rí ọtí. ọ̀gá mi ànáwó ti dé owó ọtí wo ni ẹ fẹ́ mu ṣé kírètì kan ni ṣé kírètì mẹ́sàn-án ni ṣé mẹ́fà ni ayé yẹn mú kan. ọ̀wà ní dáàmú ẹ sórí ara mi ò yá tó bá wojú mi ó rí pọpá. ojú yìí tiẹ̀ ti ṣe ó ti wó bàìbàì. tó bá wà yín ó rí pọ tàbí ó sùn ayé nǹkan fèmí sọ tára mi ò bá wájà bá ọtí èlò lẹ́nu mi bóyá kí n mu kírètì márùn. alára mi ò yá. tára yín bá wá yá ńkọ́. sẹ́mi. tára mi bá yá tó bá bọ́jọ́ sáà dé pọ̀ mọ́ mu dọ́sìn nìkan. ẹ kó pé ẹ dákun Fẹ́mi Adébáyọ̀ ló rà fún mi ní àbí ọdún Adékọ́lá. epic one epic tó bá wìn. àwòrán unisex. àwọn èèpo ọgbà mi àwọn èèpo bá ti fi jẹ ṣá. adé ló ń ṣe yìí o adé ló ń ṣe yìí o. ẹ bọ̀ kọ́ ẹjọ́ yà sọ. adé ni mo fi máa sọ mo nínú gbogbo ọmọ ẹsẹ láyé yìí ọ yàtọ̀. Kowope ọ̀nàgà. Kowope tí ọ̀nàgà. bẹ́ẹ̀ ṣá ẹ̀ àyìnbó pariwo bí wọ́n sọ ẹ̀dínkọ́lé dowó ni wàá rí tó ṣẹlẹ̀ gbàgàdà bí Áfíríkà Magic. Kowope tí ọ̀nàgà. wàá mọ̀ gbọ́ njọba wọ̀ ni o mú fún freedom ara rẹ̀. ọ̀gá mi fúnra rẹ̀ certificate. ẹgbẹ́ ra sọ owó ní kókó a ní ọmọ ṣiṣẹ́ mọ́. owó làbúrò ṣe ọ̀rọ̀ aṣọ ogójì ọ̀fẹ́ fi hàn yẹn ogójì sásọ wà ní yìí mọ́ ni òpònú ni ọ́ ni. oore kárí ni mo máa ń ṣe. àjọ máa ń gbọ́ mi. ọ̀nà ibo ni ká wà bí kídu àyà. ibo ni ká ti bẹ̀rẹ̀. ọ̀gá mi ti bọ́ yúnífọ̀mù dànù. wọ́n lè má bàa mọ̀ pé wọ́n lọ jìnnà. bólú ẹ̀ báyìí mú yúnífọ̀mù lọ́wọ́ òfurá. ẹ̀yin ará Ìbàdàn ọ̀gá mi ẹ̀rọ rámẹ̀ yẹn. bàbá yẹ ẹ̀rọ rámẹ̀ yẹn. ẹ wo àbúdẹ́dẹ́ ọ̀gá mi. orí bí ilẹ̀kùn dáńfó. ìwọ lọmọ ìsùkúdí owó àkókò dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alihamdulilayi adúpẹ́. wàhálà wà o wàhálà ti wà gidi gan ni o. ìfẹ́ padà bàbá sọrí ọbẹ̀ pé ọ̀padà o òkè padà mọ́ àwọn tó máa sọ̀rọ̀ lórí èyí o gbogbo tẹ́jọ́ sọ bẹ́ẹ̀ ṣe jọ rẹ́rìn kàkàkàkàkà àbáwọn àlẹ́ ẹ̀gán náà kọ́ ló ń pè padà mọ́ wulẹ̀ pé padà mọ́ bá mi sọ̀rọ̀ mọ́ bá sọ̀rọ̀ lójú mi àwọn àlè rẹ tó ń bá sọ̀rọ̀ gbogbo ẹni mo ń gbọ́ mo fẹ́ tí sígiri etí ó ń dùn mí lọ́pọ̀ lọ́rọ̀ mi ni o ní ọjà kí n sọ̀rọ̀. àwọn àlè kọ́ mò ń bá sọ̀rọ̀. tó rẹ́rìn nísìn tó ń yàtà tó ṣe tó rẹ́rìn nísìn tí mo gbọ́ wo bí owó tí mo gbé sínú ilé ta ló gbé mo ló gbé sí. owó èwo. owó olówó tí mo kó sínú ilé ta ló gbé. sẹ́yìn sọ fún mi pé ẹ kówó sínú ilé ni. sẹ́yìn máa ń sọ fóbìnrin pé ẹ gbówó sínú ilé ni àṣẹ ìmọ̀ pé ṣùgbọ́n obìnrin ó bá yẹn náwó tán ni máa ní sọ fóbìnrin nígbà tó pọlọ mi ò kú ní sọ fóbìnrin pé mo kó sínú ilé o kó lè bá mọ tìmí bá ṣe jọ náà tábì náà tán. ẹ̀gbà tẹ́ ìsọ fún mi pé ẹ lẹ kówó sínú ilé gbòòwò aṣọ nìlí ìsìn kí wà ń tèmi.
ṣé tẹ máa ń ṣe sún lọ́wọ́ sáré wọ́n máa ń ta ni èmi tẹ máa ń gúnyán láwọn èèyàn máa ń gbọ́ lẹ́kejì. ẹ̀dùn ṣebí yín nìkan la jọ ń gbélé ni. tẹ́lẹ̀ àti ọ̀jọ̀ba rẹ̀ pé àtàníbà wa lọ sí yàrá ọ̀dọ̀ wa tàníbà wa lọ sí yàrá ọ̀dọ̀ wa. ẹ dákun sáwọn ọmọ yóò wà dé wọn làwọn fẹ́ wọlé ìsọwé kí wọn mọ wọlé ni. àwọn ọmọ wo ní sanwó alẹ́ ọmọ náà ni. kówó pé àtòwò ni kókó ṣé wọ́n dé wọn náà fẹ́ wọ yàrá bàbá wọn sọ pé ẹ mọ wọlé o. wọ́n wọ yàrá tẹ́lẹ̀ àti ẹjọ́ ń sùn. ṣé wọ́n bẹ wá ṣe rẹ́bílà ní ẹni àti ẹni wọ́n fi wọ́n mú wá sínú yàrá ìbùnà play may stop am ìbùnà play may stop am stop am o. I stop am náà I stop am. ẹ wo sẹ́ẹ̀rì ẹ mọ̀ wulẹ̀ yínra yín lọ́rùn sẹ́ẹ̀rì ńgbà tẹ́mi jáde tẹ́mi bọ̀ mo rí kówó pé lẹ́nu ọ̀nà tó gbé nǹkan sẹ́yìn báyìí tí sáà ń gbọ́n jìnnìjìnnì bí owó ìjóbèlè tí ń gbọ́n jìnnìjìnnì bí owó ìjóbèlè máa bí pé ẹ má ti kú o orí kówó pé. àní mo rí mo á sọ fún pé kówó pé kí ló dé kí lọ́n wá nu yàrá bàbá rẹ ó ní sẹ́ bàbá tèmi ló ní yàrá ni pé òun lọ mú nǹkan bẹ́ẹ̀ ni mo sì fẹ́ máa yọ owó èbú mo sì filẹ̀ ká tó wí ká tó fọ̀ ó sì sì fẹ́ jáde. Àyọ̀ká ó ti fogun jà mí ó ti fogun jà mí orí kówó pé báyìí fúnra ẹ ọ̀pàdé ẹ̀ lójú ọ̀nà báyìí tó gán ní ẹ̀ tó ṣe dá báyìí ó sì àkàwọ́ sẹ́yìn báyìí ó wá ń gbọ̀n báyìí ó ti mọ̀ kó jáde nu. ẹ bó lèmi ò ṣe mọ̀ sẹ́mi ó ti mọ̀ kó jáde nu. bó lèmi ò ṣe mọ̀ sẹ́ wọ́n kọ́ sí lórí pé o lè ní mí o. ó ti tó wákàtí mélòó ní ìsinsìnyí kówó pé ti jáde tó ti kówó ní jáde. ní ìlú ẹ̀ tó wákàtí kan àbọ̀. kówó pé bẹ́ẹ̀ pé àwọn ayé ní máa náwó yóò ti náwó mi tán kówó pé ti náwó mi tán yóò ti mọ̀. ẹ dúró ná bá a kó ẹ wo ẹ sábẹ́ mi oúnjẹ bò tẹ́ bá bọ̀ ẹ ya gáyà tí múra wá ẹ hàn kó pẹ́ díẹ̀ sí wọn jẹ́ gbẹ̀yìn tẹ́ ń gbọ̀n kiri bí ewé ìjóbèrè yìí ẹni bímọ ọ̀ràn ní pọ̀n kọ́lọ̀ mọ́jà bímọ ọ̀ràn níwọ̀n àgbọ̀n ní sìnjẹ́ ò sọ fún un pé owó ń bẹ nínú ilé ká ló wọ́n sọ fún un pé owó ń bẹ lẹ́yìn mélòó ni wọ́n yọ nú ẹ̀ gbogbo tí wọ́n yọ lè lójó bóyá bí abala méjì àbí mẹ́ta ọwọ́ pọ̀ jù pé mẹ́wàá wọ́n sì ti gbé gbogbo rẹ̀ lọ ní ìsìn ojú rẹ̀ ọjà òun fẹ́ kíyàwó rẹ̀ mọ̀ òun fẹ́ kíyàwó rẹ̀ mọ̀ nígbà táwọn ọmọ rẹ̀ mọ̀ ní ìsìn wọ́n jálé ẹ kọ́lẹ̀lẹ̀ ìyá àtàbà dọ́lẹ̀lẹ̀ ìrìnwọ̀dì àtàbà dọ́lẹ̀lẹ̀ yóò kó pẹ́lẹ̀lẹ̀ yóò à ń jayé ìbọrin lórí tàwọn gò à ń jayé ìbọrin ọtí kó pé pàmì o. ọtí kó pé pàmì o. sẹ́rí ọ̀rọ̀ yóò ní dàrú. ẹ wo olú ọmọ àríyìn rẹ̀. Ajéo dìde fún wa ẹ jẹ́ wọ́n fún yín ní tẹ́ bá mu. Kí ni ìṣẹ̀lẹ̀ ń bí. ẹ ṣe sùúrù oje bákan ẹgbàá méjì bá ń sọ̀rọ̀. alópàgọ́ ilẹ̀kùn. èmi ni mọ̀mọ́ pẹ́lú ọmọ bàyẹ́ mọ̀ rò pé bóyá kówó pé ni èmi mo mú bí mo ṣe mọ̀ múnú ju ara mi ọ̀bá le. ẹ dákun ẹjọ́ torí tọ́ lọ́hùn tani sọjọ́ bí tani sàrà yà sínú. ayé yóò dà sẹ́rí inú ọmọ sẹ́ mi ọlọ́run kan mọ́ yọkàn yẹn nìkan báyìí yọkàn fi ṣe head of the house ni òòrè lẹ́ẹ̀kan ni olú ọmọ ni kówó pé ọmọ ìdòdó lẹ́bí o kówó pé. èmi ló ṣe nígà ni èmi ló ṣe ọ̀pá wò. irọ́ nígà ni ló ṣe ọ̀pá wò. nígà ni. ayé mi wọ́n jẹ. àní ẹ̀fọ́ jẹ́ mi adébáyọ̀. owó mi lọ́mọ ìbí ṣe ń gun àti ẹ̀wọ̀n gbé. olóṣèlú. ẹ̀yin méjì ẹ tẹ̀lé wọn ẹ̀yin méjì ẹ dúró ẹgbẹ́ sílẹ̀ olùsì ẹdún lẹ́kí ló dé tí bàbá yìí ń ṣe báyìí alẹ́ ìdílé ṣe blabla bíbélì tiẹ̀ rọ ẹ̀dá kí ni bẹ́ẹ̀ ebó ń jẹ ọmọ ni káyìn náà sì jókòó ká ẹjẹ́ ń jẹ ọmọ ẹjẹ́ tètè jẹ́ àmọ́ bẹ́ẹ̀ yín ọ̀dà lẹ́lẹ́nu o. Fuji house of commotion ilé owó pé bàbá kówó pé bímọ méjì bàbá kówó pé ó wá níyàwó kan ẹ̀rọ ayá yìí kówó pé ilé wọn kún fún ní ẹ̀wọ̀n bàbá kówó pé ilé tá a bá fi tán ọmọ èmi lè lò kówó pé bàbá kówó gbà kú níbi ẹni láì bàbá kówó pé káfí padà tí ó sì tẹ̀lé
owó pé ó jọ bàbá ìjọba Kowope. Owó pé ìjọ bàbá jù láṣẹ ní pé ọmọ ò lè jọ bàbá rẹ̀ ká má bínú ọmọ. Owó pé ó jọ bàbá jù ọmọ ò lè jọ bàbá rẹ̀ ká má bínú ọmọ. Ayé lọ àwùtàn nílé bàbá Kowope. Owó pé náà ṣe tiẹ̀ abẹ́ òrí orí tí ó bá la ni àgbẹ̀ ní kò ẹsẹ̀ tí ó bá. mọ yín èwo tá mọ yín. ẹ̀bẹ̀ mo ti sọ abẹ́ mi jọ. àkẹ́ tó mọ ọbẹ̀ mi àníta ni mo mọ yín sẹ́. èmi náà ni ẹ pé méjì lọ́wọ́ bá mi ẹ pé méjì lọ́wọ́ bá mi. ọ̀dà o báyìí báyìí la mọ̀ rí ànírí báyìí báyìí o. ẹ jọ̀ọ́ ṣe rí ìrànlọ́wọ́ kan mo fẹ́ wá tọrọ lọ́wọ́ yín ẹyọ kan ṣoṣo náà tí mo pè mo ti sásọ̀sùn sásọ̀sì mi ò rí mo mọ̀ pé tí má fi lè dé ilé tí má fi lè lọ bá màá mi báyìí ọ̀nà àlà. òjò tí ọ̀rọ̀ lónìí sọ́la yóò lágbára ó dà mọ́ gbọ́ o. ṣe rí ṣe ọ̀gá wa ń bí iṣẹ́ wa ó ti fogun mú wa ó ní iṣẹ́ kan tá a bàjẹ́ ibi iṣẹ́ èmi àti Kowope àtàwọn tó kù wa tó ní a gbọ́dọ̀ wá padà wọ́n ní àfitá bá wá 5,000 naira wá. mo sọ náà nígbà tí wọ́n ti ń ṣe mọ́ mi máa wò pé ọmọkùnrin tí ń pè mí mọ́ mi ṣé kò ṣe ọ̀rọ̀ owó ló fẹ́ mú wá mọ́ á lúgọ ń bọ̀ lọ́run ó sì ṣe ọ̀rọ̀ owó lẹ sọ. ta ni màmá yín? ẹ̀yin náà ni. èmi ẹ̀ ṣe màmá yín o ṣebí ń jẹ́ onídàájọ́ ń jẹun bí lórí oúnjẹ òun kọ́ ni Kowope ẹ̀gbọ́n yín sọ pé òun mọ ìyá òun èmi náà sì bímọ o mo bímọ àwọn ọmọ gidi àwọn alábàáríkà àwọn ọmọ tó kọ́ sí wọn pàdé lọ́nà báyìí yóò mọ̀ wò pé ọmọ rẹ̀ ké sí àwọn ọmọ tí wọ́n bá ní sí ọ̀gá wọn jẹ́ àwọn eléyìí àwọn ọmọ ń kó fọ́gà wọn ni I don't born rubbish people I born good children sọ̀rọ̀ mi yé yín àwọn ọmọ gidi mo bí àwọn ọmọ gidi bọ́ọ̀ bá fọ fún bàbá yín o. ọmọ yín náà sì láà jẹ́ màmí ọmọ yín láà jẹ́ kò sí ẹjẹ sọmọ mi o. ṣẹ́rí kò síbi tẹ́ fẹ́ tì wá lọ kò síbi tẹ́ máa tì wá lọ ẹjọ́. ẹ̀yin ẹdúró síwájú rélùwé wò tí màá yín tì í sẹ́nu rélùwé. ẹ ṣáà mọ̀ pé èmi mo yàtọ̀ sí Kowope ọmọ dáadáa lè ní ṣe èmi ò ń ṣe mọ́ pálapàla ẹjọ́. ẹ ń ṣe pálapàla púpọ̀ ẹ̀yin yìí ṣe pálapàla púpọ̀ ni àmì wọn ṣe pálapàla díẹ̀díẹ̀ ọmọ dáadáa ni yín ná ọmọ dáadáa ni yín ẹ sì láì báyìíkà bí ò tiẹ̀ ní pọ̀ púpọ̀ ẹ ní díẹ̀ 65,000. bẹ́ẹ̀ ni màmí. ẹ wò bẹ́ẹ̀ ta mi bẹ́ẹ̀ ra mi èmi ò lè rí 5,000. bàbá yéè fún mi lówó sẹ́ẹ̀mọ̀ ni. ẹ bá ń túlé. níbo ní tú. inú ilé ni. níbo ni kí n tú inú ilé nígbà tí mo fọwọ́ síbi kan yín kan dédé lọ rè mọ́ tú. bàbá yéè fún mi lówó kè fún mi lówó lẹ́yìn oorun ó tún lè fún mi lóúnjẹ ọ̀tán acknowledgement ara wa ni kè fún mi lówó kè fún mi ní nǹkan kan kè fún mi lówó èmi ṣe rò pé ẹ̀yọ̀kan bí i 1,700 5,000 níbo ni kí n ti rí. ẹ bá ń yájọ. níbo ni kí n ti rí. ẹ bá ń yájọ. àjọ bẹ́ẹ̀ni. kémi ọlọ́rẹ̀ yájọ ẹjọ lórí ọmọ ọlọ́mọ bàbá ọkọ mi ẹ̀ yájọ lórí ọmọ ọlọ́mọ o ẹ̀ yàwó lórí ọmọ ọlọ́mọ o èmi ò lè yájọ o torí wọn ò ríbi tí wọ́n ti san àmọ́ dé kọ́bọ̀dà bẹ̀rẹ̀ pé mo dá yín dá wàhálà yín mo lè fún yín 500. bó ṣe 2,500 náà kọ máa sáré sọ̀tún sáré sósì máa wá sí ẹjọ́. ilé rí 1,750 mo lè rí 500 mo lè rí 500 ilé rí 1,750. ẹ lè rí èlò. 500. so kò sí ìrànlọ́wọ́ kan tẹ́lẹ̀. àníwọ̀ lé níbo la ti yẹ kí n rówó ibo ní ti rówó ẹ sì ń tẹnumọ́ bàbá yín fún mi lọ́wọ́ ni ibo ní kí n ti rówó. ẹjọ́ torí Ọlọ́run tí yóò ní bàjẹ́ o ìlérí owó ìlérí o 5,000 ibo ní kí n ti kó ìlérí o wọ́n mọ̀ mí gan olóde nìsín kan ní kí n lọ rí mú 5,000 wá 1,000 márùn-ún bó ní kí n ti rí ẹ dákun ẹ kó làkó lẹ́kọ̀ọ́ ọ̀gá ọ̀kọ́ la. kò sí ìrànlọ́wọ́ kan báyìí tẹ́ lè ṣe fún mi ọ̀gá wa máa lé wa kúrò níbi iṣẹ́. bọ́gà yóò bá lé yín kúrò láyé ẹjọ́ mọ̀ lé yín kúrò ẹjọ́ lé yín kúrò. ó dáa ẹ má fi tó bàbá mi létí o ẹ má fi tó wọn létí ẹjọ́ torí Ọlọ́run. ẹ dá ọ̀ràn tó tó yẹ ní fi tó bàbá yín létí. ẹ dá ọ̀ràn tó tó yẹ ní fi tó bàbá yín létí. àwọn Yorùbá bọ̀ wọ́n ní iye kan alábàáhùn kò ju mẹ́ta lọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹni ọ̀rẹ́ tó mí sìn ọ̀rọ̀ tó mí sìn mo dẹ̀ fẹ́ sọ bẹ́ẹ̀ ni mi ò mọ̀ bóyá tó mí sìn rògbòn ṣe wà ní àbúrò rẹ̀ tó fi mú má ní gate man
má ní security mi ò dẹ̀ mọ iye tó ń install CCTV láti máa ní pé bóyá owó installation ni kò ní o ó dẹ̀ mọ irú owó tó ń gbé wá sínú ilé yìí bó tún ṣe máa fàdánì ìrìpè láyà gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ Ọlọ́run ní jẹ́ kó máa yẹ tó mí sí rọra o security ààbò ó ṣe kókó sí wa má kó bá wa tó mí sìn. You have spoken well, my friend. Inú mi dẹ̀ dùn pé o dọ́rọ̀ ìsílẹ̀ lẹ́ni tó mí sìn kí ni problem ẹ gangan náà bó ṣe wà yìí ó ní owó you are very beautiful what else ló fẹ́ kọ́ lọ́n ṣe fún ẹ tí ò ti ṣe fún ẹ náà. Look at all your friends. We are all misses. Ìwọ nìkan iná ló kù tó ti marry. Kí ló dé? Ṣó ní problem kan tó sọ fún wa ni? Sísá mi, ká tẹ̀ pa ọ̀rọ̀ ọkọ yẹn tì. Èmi, ká tẹ̀ sí pa ọ̀rọ̀ ọkọ yẹn tì. Ẹ jọ̀ọ́ nítorí ti Ọlọ́run, tẹ́ bá tiẹ̀ lọ lé ọkọ, èwo tún ní kẹ́ má tún ní security ilé. Èwo tún ní kẹ́ èmi ò láàárọ̀ ẹ ṣàánú mi, èmi ò láàárọ̀. Ẹ jọ̀ọ́ ṣé torí tèmi lẹ ṣe wá ń ṣe meeting ní báyìí? Torí tèmi lẹ ṣe wá kóra yín wá sí bàbá máa bá mi sọ̀rọ̀. Ṣé kò tó nítorí ká bẹ sọ̀rọ̀ pé kó má kó bá wa kó má kẹ́mi wá sókè àní rí kò ṣe dáadáa. Bó mi ò gbẹ́rù ẹlẹ́rù sílé náà ṣé mo gbẹ́rù olè sílé ni apart from pé ọ̀rọ̀ security ìyẹn ò ṣe problem bó mi ò nẹ́rù olè nílé mi náà. Àná ọ̀rọ̀ kan tẹ̀ ń sọ ṣé mi ni mo máa tó sára mi ni. Nínú ò gbẹ́rù olè sílé mo lè gbé millions of naira wálé. Ní ìrànwọ́ mọ́rú ìlú tàwa yìí ṣá o Ọlọ́run ní jẹ́ kó máa yé o. Àmín. Okay. Please ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má distress me at least ẹ ti ẹja drink tí mo gbé sí ibà kẹ mo drink now. So abẹ́ sọ̀rọ̀ bàǹtàbàǹtà oníkájá drink ṣé bí ayé ọtí la wá ọ̀rọ̀ tí dòrí ni wà náà bóyá kó já kó mú nǹkan ìtàn fúnra ẹ̀. Ọmọ tí ló ń pè wá bí. Work on what we just discussed now nǹkan tó kàn wá nìyẹn. Àjàlá èyí ni máa gbowó mi alówó lé o èyí ni máa gba owó mi lọ́wọ́ ẹ̀ èyí ni máa gbowó mi lọ́wọ́ ẹ̀. Àjọngọ́lọ̀ ṣé ojú ò tì wọ rárá ni. Ojú ti ta ni. Ojú ò tì wọ rárá ni ṣé àwọn èèyàn ní máa ṣe yègèdè wa ni àwọn èèyàn ti ń kọjá lọ lọ́tún àbáwọn tí àwọn onílé kejì wọn ní máa ṣe yègèdè wa pé ọ̀rẹ́ àti kékeré làwọn ń torí owó làwọn ló wá ń pariwo yé ló ń pariwo gé. jẹ́ kó ṣe yègèdè wa jẹ́ káyé ṣe yègèdè wa o ti gbọ́ níwọ èmi àti ẹjọ́ pààlà oko pọ̀ tó jẹ́ pé mo nílẹ̀ tó pọ̀jù nílẹ̀ oko yìí òmúlẹ̀ yẹn ó tà mọ́ mi lọ́wọ́ òun fi ògùn bẹ́ẹ̀ mi lọ àbí nǹkan tí mo ṣe ò yé mi ó wá gbogbo owó yẹn òun dáná wo bí ojú mi ti ká owó mi ni kò fún mi ìtó jẹ́ pín mi ni kò fún mi. Àjàlá wo bí má jẹ́ kó owó bojú ọ̀rẹ́ jẹ. yóò bàjẹ́ o. má jẹ́ kó owó bojú ọ̀rẹ́ jẹ owó ọ̀tọ̀ mi èèyàn ni ó kú o. sọ̀rọ̀ mi yí ọ kó ṣe pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í ṣe pé bóyá ẹ̀bí tèmi náà pọ̀ ń bẹ̀ lóòótọ́ èmi ni mo sọ fún ọ pé wọ́n fẹ́ talẹ̀ níbi kan kó wá àmọ́ èmi náà mọ̀ pé àwọn alálùpàìdà àwọn ni wọ́n gbá èmi náà ni wọ́n gbá mi ni. yóò sọ fún mi ń gbà yẹn àwọn àwító sọ pé owó atọ́ èèyàn àkó ṣé mo fẹ́ ya èèyàn jẹ ni ọmọlúàbí ni mò ń sọ pé kò ní dá fún ọmọlúàbí Àjàlá tó bá fún mi lówó mi wà á rí mi wò bí ìran má pẹ́ mi má jọ̀ngọ́lọ̀ mi rárá lórí ọ̀rọ̀ owó ìwọ fẹ́ máa yan èmi jẹ wọ́n ti sọ fún ẹlẹ́tẹ̀ bá kúrú bíi pẹ́ẹ́gì sọ fí ọyẹ pé ṣù nìyí ó dẹ̀ fi rẹ̀ hàn mí àbí wà á dá mi mọ̀ ilé tó ń wò yìí a máa ta ilé ẹ̀ tá a bá ta láti wọ́wọ́ mi fún mi wà á ní kan tí màá fojú ẹ̀ rí. nílé mọ̀lẹ́bí. kò ní dá fúnlẹ̀ mọ̀lẹ́bí máa jẹ́ kó yí ẹ wà á rí mi wò mí ràn ìwọ wà á rí. Àjọngọ́lọ̀. wà á rí ìrànwọ́ wo bí a ṣe bẹ̀rẹ̀ ní o èmi àti ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Àjọngọ́lọ̀. Àjọngọ́lọ̀. Ha! Mo tẹ́ pátápátá. Ọlọ́run mọ̀jẹ̀ ń dẹni yẹ̀yẹ́ láàrin àdúgbò. Àjọngọ́lọ̀ ò sì mọ̀ mí o. Màá dìdí ìbátan ọmọkùnrin jẹ́ ti pátápátá. Àwọn àmọ́ bẹ lọ́run lẹ́yìn tí máa bá yé ẹ̀jẹ̀ tán pé kọ́lọ́run darí ẹ̀ṣẹ̀ wa jì wá. Àmọ́ kó kọ sínú ìwé ẹ̀ṣẹ̀ pé èmi o alówó ní Àjàlá o èmi ni mo ṣaagùn tí mo fi bá yé Àjọngọ́lọ̀ ọ̀rẹ́ mi jẹ́ lẹ́yìn ìgbà táyé ẹ̀ bá bàjẹ́ tán àmọ́ bẹ lọ́run. Ó yẹ̀yẹ́ mi àwọn èèyàn ká mi ládùúgbò ó ga lórí ilẹ̀ èlò kí ọmọ ní àmọ́ rárá bí ti wulẹ̀ kọ́ mọ́ kí ọmọ ti ẹ̀rọ kí ọmọ robi tá a ti jọ ń bá bọ̀ ó ga o. Welcome to my room. Gbogbo ilé tí ẹ̀sìn rí látàrí ìta nìyẹn, so this is my mirror.
Kí ni? What? Ṣé èèyàn dẹ̀ ló ń gbé bí báyìí? Ẹ̀dá ṣé èèyàn ló ń gbé bí? Èmi dẹ̀ ni. Owó ń bẹ. Àtìgbà tí wọ́n ti bí mi sáyé, mi ò wọ́rú lé ńlá báyìí rí. Ṣé èèyàn dẹ̀ ló ń gbé bí? No, owó ń bẹ níbi tó ń bẹ. Dádì mi àtìgbà tí wọ́n ti bí wọn sáyé, mi ò rọ̀bọ́ sun orí bẹ́ẹ̀dì yìí rí. Ṣé ẹ mọ̀ pé ta fi ń sùn lé ni? Ọba àlúwa yàrá ẹ̀ kò dá tó bá. Kí ló dé gbogbo àwọn funny things tó máa ń sọ lónìí yẹn tó máa fi ń dá mi lọ́rùn like kí ni tí wọ́n bá ilé yìí kékeré náà nǹkan tí mo ní lélẹ́yìí. Mo kí ajé kú kalẹ̀, owó ń bẹ mi tó bẹ. Ó ti tó. Point of correction. Mi ò like gbogbo àbí àǹtí àbí nǹkan kan. I don't like it. We are lovers now. Tó bá ń bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, kò ní jẹ́ ká free. Mi ò like it now. Ṣé wọ́n kò rọrùn fún ọmọ tálíkà kó máa pọ olówó lórúkọ? Kò ṣe gbọ́. No, don't even go there. I think dating thing, so we are on the same level. You can't say that. You can't. You need to be free. Okay. Kí ló ṣẹlẹ̀? Ẹ jẹun àbáyé. Ní sùúrù, àrùn kì í sáfara. Hey, wá bí ẹ̀ lè kí ẹ jẹ. Okay. Chicken. Kowope. Dáyọ̀ ni. Ṣé ó yà wẹ̀rẹ̀ ojú dùn ẹni? Ẹ ò rí pé mo mọ̀ ọ́ rùn fún ẹni. Ṣé ó yà wẹ̀rẹ̀ ní báwo lẹ́yìn pípì ṣe máa ń ṣe bí ẹni tó ṣe draft báyìí? Ṣé ó rí pé mo ń bọ̀ mo dẹ̀ ń tẹ́ ọ̀rùn fún ẹ òde dá mi lóhùn kí ló fà? What's wrong with you? Tómi ìsìn. Tómi ìsìn. Kowope. Kowope. Tómi ìsìn. Wọ́n ti bí. Tómi ìsìn wọ́n ti bí. Wọ́n ti bí. Kowope. Tómi ìsìn. Jọ̀ọ́ ṣé wà lélẹ̀? Tómi ìsìn. Ojú ẹ̀ lélẹ̀ yìí. Tómi ìsìn ọkọ̀ rẹ̀ rè. Ọkọ̀ rẹ̀ rè Tómi ìsìn. Ìkọ́nà mọ́tò mi nìyẹn. Wọ́n ń ròyìn, wọ́n sọ fún mi. Wọ́n ní Tómi ìsìn ti náwó. Tómi ìsìn ó bùkún. Kí ni mo ṣe? Láti ìgbà tàtijọ́ ṣetán àtijọ́ kàwé tán ní secondary school rẹ̀ bẹ̀rẹ̀ ni. Ó bínú wo business àti gbogbo nǹkan tí mò ń ṣe. Ní kí ló wá ń ṣe ládùúgbò? Kí ló ń ṣe nípa ẹ̀? Èmi ò máa níbi mo rí o. Àríkànjá bàtà máa ní. Báwo ló ṣe máa sọ pé ò níbi tó ń lọ? Àríkan ṣe kan. Báwo ló ṣe máa ní oníṣẹ́ bó ṣe wà yìí? Wọ́n ti jẹ́ kò sí nǹkan kan. Ó yá wọlé sí ọ̀sẹ̀ jẹ́ ká máa lọ. Tómi sí! Mo bá yàrá ẹ ṣe ń dán. Wọlé sínú mọ́tò. Tómi sí! Wọlé sínú mọ́tò. Spámù. Ṣé o tún fẹ́ jẹ léyìí ni? Ẹ̀yin ọ̀tá mi rogo. Wọ́n ti pàdé Tómi sí ẹ̀dí ṣẹ̀sì. A ní kó wọlé. Wọlé sínú mọ́tò. Wọlé. Tómi sí kọ́nà wọ́n rẹ̀. Wọlé. Nǹkan ṣe mí. Nǹkan ṣe mí o. Tómi sí o. Ó ga ò Kowope. Tómi sí. Ojú ẹ rè. Ó ga ò kújọ́ mẹ́ta. Báwo ló ṣe ń ṣe? Báwo níṣẹ́? Báwo ní everything? Ó kájà máa dúpẹ́ mi o. Ìwọ dúpẹ́ tarẹ o. Bó ṣe ń wò mí iṣẹ́ mẹ́kọ́ ni mò ń ṣe. Mẹkáníìkì ni mí. Mẹkáníìkì ni ó dẹ̀ ń rìn kiri, ò níṣẹ́ ò lábò ò níṣẹ́ ni. Ó lè máa dẹ́ ni mò ń bá ká kò sí kankan bí ìsìnkú ó gbẹ̀gùn òye mi. Ó ga ò. Dúpẹ́ tiẹ̀ o, orí bẹ́ẹ̀ ṣe o. Ó ga ò. Bọ̀ Kowope ó ti ń dàgbà o. Ó lè máa ṣe báyìí lọ lójoojúmọ́ o. Ìjọ́ wo ló fẹ́ ṣe lé ìdáná? Bó ṣe ń ṣe ní school náà ni ó yàtọ̀ rárá, ó take gbogbo nǹkan serious, gbogbo ló máa fi ń ṣeré. Òkú wọn èmi náà ẹni orí bá ṣe ni bàtà wà school tí mo mú gbé mi ò dẹ̀ mú gbé mọ́. Mo bẹ̀rẹ̀ iṣẹ́ mẹ́kò tá a tún ṣe náà àmọ́ bí a fẹ́ bá yàrá já àwa rẹ̀ ń bí.
ó máa wá ga. Àwọn rẹ̀ ń bí o. Ó ga o. Wá ní o níbi tó ń lo kan. Mi ò ní kankan wo bàtà ti kúrò skul nígbà yẹn ìyá ti kú. Bàbá Kowope lẹ́kẹ̀rẹ̀ ó dẹ̀ pé mo náà búrò. Bàbá Kowope fẹ́ yàwó tuntun. Ọrùn mi ní gbogbo kàtà wà èmi rẹ̀ ń bí. Ó yé wa o. Ẹni wo jọ ìmọ̀ bá ló ń pè ní ìjẹ́ sáré gbé kọ́ọ̀tù rẹ̀ mi. Gbogbo ara rẹ̀ ṣe jí pépé. Ọ̀rẹ́ mi. Wo mi máa lè meet up pẹ̀lú báǹkì mọ́. Táìmù máa ti lọ. Wo ibi tí mo ti ń sáré láti lè meet up pẹ̀lú báǹkì ni mo rí ọ̀rẹ́ mi kan tájọ lọ sí school. Àjọ wà gan báyìí ni. Ṣé owó yẹn? Wo ọ̀rẹ́ mi bó. Màá gbé owó yẹn lọ lé ni o because ní ilé time ti against mi báyìí. Báwo yẹn fẹ́ lọ láti bí báyìí lọ sí bank by this time 5 ti kọjá now. Mo ń sáré pé kí n lè meet up gan mi ò meet up má worry màá gbé owó yẹn lọlé tí mo bá ti gbé owó yẹn lọlé tó bá ti dọ́là màá sọ cash fún àwọn staff tí mo fẹ́ sọ fún ṣe first time tí mo fẹ́ máa gbówó yẹn kiri lélẹ́yìn kò ń ṣe first time now kò ń ṣe first time tí mo máa gbówó kiri lélẹ́yìn now lọ sí nǹkan tó wá ṣẹlẹ̀ jẹ́rí tó bá ti dọ́là màá sọ cash fún wọn mo ti láì kó máa worry jù má worry mo ní máa sọ cash fún wọn sẹ́ẹ̀. Alright. O ṣé ọ̀rẹ́ mi, màá pè ẹ́ later máa sọ̀rọ̀ ẹ́. Tómísì, má bínú pé mò ń tẹ́tí sọ́wọ́ ẹ o. Ó sọ̀rọ̀ kọ́kàn kò yé mi. Ó sọ̀rọ̀ nípa owó, onú ògbówó sí inú ibì kan. Inú ògbó ni ògbówó sí. Mo fẹ́ lọ sí báǹkì ni. Ṣé bí eré kí n bá tètè dé báǹkì ni mo ṣe sáré mo fẹ́ kọlù ẹ́ lẹ́ẹ̀kan. Mo ń sáré láti lè meet up pẹ̀lú báǹkì ni. But boy, time ti against me. After 5 lawa mi lè meet up again. Tómísì, yóò mọ̀ sí ó wá gbówó kiri. Kò ń ṣàkọ́kọ́ tí mo máa gbé orú ẹ̀ kiri lélẹ́yìí. Tómísì, ṣé ìkówó kékeré ní ṣé 10,000 20,000 bó wúwo kiri. Mo máa yọrọ ẹ lẹ́nu bíi 20 million. Bọ́jọ̀ lọ́wọ́ rọ̀ ṣẹ́gun fún mi bàbá aṣọ ìwálẹ̀ á ní agbára gan ó lẹ́mìí nínú kí ló ṣẹlẹ̀ fún ṣe bẹ́ẹ̀ kọ́ yẹn kó ń gbàdúrà nǹkan mi wájú báyìí nǹkan mi ẹ̀yìn gbogbo yẹn ń ṣe tó ń ṣe báyìí ara mi ló bá sọ̀rọ̀ kò ní ìlọ́wọ́ kan. sani sàtà tí o mọ nǹkan tó ń sọ ìjà báwo ni o ṣe máa wà wọ́n ní nílé ọlọ́run ṣé o understand tó ń sọ ìjà. ó yé mi bàjẹ́. ogun leléyìí o báwo la ṣe máa ṣe irú nǹkan báyìí ní church ṣó make sense ni. ọkọ mi kò síbi tá a ti lè ṣe ọkọ mi ní ẹ. ogun èṣù olúwa bá mi bá wí gbogbo jẹ́ kí n sọ fún mi tó bá lọ ṣe báyìí táńgẹ́lì ọlọ́run bá fún ẹ lábàrá ń dì ó máa fẹ́ ti ayé wa. áńgẹ́lì gan máa ń dá sí àwọn pọ́kọ́. ó máa ń yọ̀dí ní ọlọ́run. ó ní tó bá yá òun lè bá ọ lówó lọ ó ń jẹ́ kó máa yé mi wípé kò sí big deal nínú gbogbo wa láti mú ṣe lórí òun ni mo ṣe fẹ́ wá gbé wá síbi kí n lè gba owó mi padà. ṣe sọ bẹ́ẹ̀. ilé wọn Kowope bàbá Kowope bímọ méjì bàbá Kowope ó wá níyàwó kan ẹ̀rọ aya yìí pọ̀ Kowope ilé wọn kún fóyin ẹ ò rí bàbá Kowope ilé tá bá fi tọmọ èrè lè wo Kowope bàbá Kowope abúnibí ẹni láì bàbá Kowope káfíńpá gba ohun tí ó ṣe tẹ̀ ni yóò dá o. Kowope ó jọ bàbá ẹ̀ jù. Bàbá Kowope. Kowope èyí jọ bàbá ẹ̀ jù láṣẹ ní pé. Ọmọ ò lè jọ bàbá rẹ̀ ká má bínú ọmọ. Kowope ó ti jọ bàbá ẹ̀ jù. Ọmọ ò lè jọ bàbá rẹ̀ ká
ká má bínú ọmọ. Ayé ń lọ àwọn tán nílé bàbá Kowope. Kowope náà ṣe tiẹ̀ abẹ́ òrí. Orí tí ó bá la ni agbéni kò. Ẹsẹ̀ tí ó bá gbé ni amúnirìn lọ́kàn tó tọ́. Àfọwọ́ rẹ̀ bá ohun tí ó dá. Ìbálẹ̀ fa ní ìlàbòyà. Ìbálẹ̀ fa ní ìlàbòyà òun. Mojí house of commotion nílé wọn. Kowope. Bàbá Kowope bímọ méjì. Bàbá Kowope. Ó wá níyàwó kan ẹrù aya mi pọ̀. Kowope. Abúnibí ẹni láyé ni bàbá Kowope. Kowope wá jọ bàbá ẹ̀ jùwé. Ọmọ ò lè jọ bàbá rẹ̀ ká má bínú ọmọ.